أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وعلى آل بيته الطاهرين الطيبين وعلى كل من سلك مسلكهم وعلى كل من سلك مسلكه واستنى سنته واتبع هداه إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí, a sì kára ọpẹ́ wa pé alhamdulillah rabbil alamin. Àwa tààrà ọpẹ́ tá a dáfẹ́ni tó ní wá, tó sì já sí pé wíwà láyé wa ọwọ́ rẹ̀ ló wà. Àìní sí ń bẹ̀ wá nígbà tá a bá ní sí ń bẹ̀ mọ́, ọ̀dọ̀ rẹ̀ náà ló wà, àkókò rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀. Bí èèyàn bá sì fẹ́ jíṣẹ́ Ọlọ́run náà, kó lọ mọ̀ yí pé Ọlọ́run tó níṣẹ́
òun ni máa báyàn múṣẹ́ yẹn dógóńgó. Èyí tí ń jẹ́ ọ̀ranyàn ní kéèyàn wí, káwọn èèyàn gbà ọwọ́ Ọlọ́run lẹ́yìn níwá, kò sí lọ́dọ̀ rẹ̀. Kò sí tó gbọ́dọ̀ máa jẹ́ nǹkan wàhálà bíbànújẹ́ lórí pé mo wí wọ́n gbọ́ wọn àgbà rárá, torí pọ́lọ̀ nǹkan sọ fún Ànábì rẹ̀ wípé fala'allaka bakhi'un nafsaka ala atharihim liyu'minu bihadhal hadithi asafa. Ṣé ó wá máa banújẹ́, ó fẹ́ para rẹ̀, ó wá máa darẹ̀ láàmú, ó máa kóra rẹ̀ sí wàhálà lórí pé àwọn illa al-balagh, èyí tó kùn jíṣẹ́ Ọlọ́run náà ní kó jíṣẹ́. Gbogbo wa náà ta wá ń gbìyànjú pa ń jíṣẹ́ Ọlọ́run kó dákun kó fún wa níṣẹ́ náà jẹ́. Àwọn atara bẹ́ atọrọ ìkẹ́gẹ̀ fún aṣíwájú wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Ọlọ́run bá wa ṣèkẹ́ṣẹ̀gẹ̀ fún, kó sì bá wa kẹ́ gbogbo àwọn ará ilé Ànábì látòkèdélẹ̀ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ àtàwọn sàhábà rẹ̀, àwọn tábàín àtàwọn tábàín, alékún kẹrẹ alékún gẹ̀rẹ́ Olúwa Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. بأكل حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نعم، àwọn atara bá ní abẹ́lọ́hun fún àwọn tí Ọlọ́run abá lò ń sábàbí táwa náà fi ń ṣe ìsìláàmù ní bó ti yàtọ̀ sí bá ti bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn. Wọ́n ń ṣe dáadáa kó tún wá wù ní ṣe jù báyìí lọ. Maulana Sheikh Adam ló wá kó ọ̀ṣọ́ bá mímọ̀ nílẹ̀ Yorùbá káfàtán. So Maulana Sheikh Adam ló wá dá ọ̀ṣọ́ bò ó. Àwọn náà ni wọ́n ra iyì àtọ́lá tó pọ̀ fáwọn àfà tí è ṣe pẹ̀lú agbára. Ìmọ̀ ni wọ́n fi rà á. Wọ́n lo oògùn, wọ́n lo nǹkan míì. Àwọn kan wọ́n lo agbára láti fi wáyè fún wa. Nígbàtí Sheikh Adam dé, wọ́n lo wàhálà, wọ́n lo ìjà, ìmọ̀ ni wọ́n lò. Ìmọ̀ yẹn wá lọ́ṣọ́nú náà ló fi wá ń kó wa Ọlọ́run bá wa kẹ́ wọn, kó sì bá wa kẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àgbà wọn náà, láwọn bàbá wọn, àwọn Maulana Sheikh Yusuf al-Ibuaji, Tajul Adab, Tajul Mu'minin, láwọn tí wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ ń wájú, àwọn Sheikh al-Muzammil, pẹ̀lú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa kẹ́ wọn. Bákan náà Maulana Fadilatu Sheikh Mustafa Suglulu Sunusi rahmatullahi ta'ala alayhi wa ala Sheikhina Muhsin Aidu wa Sheikhina Abdul Latif Amuni wa Sheikhina Jirjisu Aqadu rahmatullahi ta'ala alayhim ajma'in. Látara bẹ́ẹ̀ gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọpẹ́ wa ti dá fọ́lọ́run, a ṣàdúrà fáwọn àfáà wa, a tún wá dúpẹ́ fáwọn tí wọ́n bí wa. A lè rọ́pẹ́ dá fún wọn tó, Ọlọ́run nìkan ló lè bá wa dúpẹ́ fún wọn. Àwọn tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa fàlìjẹ́nà rẹ̀ bá wa fi dúpẹ́ lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n kú ń bẹ, Ọlọ́run dákun bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bi akil hayyil qayyumil ladhi la ta'khudhuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billahil aliyyil azim. A sì kí ẹ̀yin tí ẹ ti wà ní orí ìjókòó pẹ̀lú wa látòrí Maulana Fadilatu Sheikh al-Ustadh al-Akbar al-Imam Abdul Fattah Zakaria, Ọlọ́run járí yín pẹ́ o, Ọlọ́run ò ní dá yín láàmú, kò ní yọ yín kúrò láàrin wa, kò sì ní yọ àwa náà kúrò lára yín. Bí akila hawla wala quwwata illa billah. Gbogbo àwa náà tán sálámà lèmi náà ń dá yín lóhùn sálámà pé assalamu alaikum wa rahmatullah. Èmi náà ń kí yín bẹ́ẹ̀ tí ń dá mi lóhùn, èmi náà ń dáhùn tí yín náà pé wa alaikumus salamu wa rahmatullahi wa barakatuhu ma sha Allah. Naam, àkọlé ọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí náà ni wípé alil hijab lil muslimina faqat duna ghayriha. Alhijabu tí a ń pè ní bòrí, bó ti ẹ̀já sí pé tí ń bá sọ pé alhijabu tí mo pè ní bòrí, kò túmọ̀ sí pé mi ò mẹ́ni tí mo ń wí. Khimaru ní ìbòrí, gàgá ní hijabu. Àmọ́ nítorí pé li kathrati isti'mali, torí pé gbólóhùn ni ó ti gbajúgbajà níbi lílò fún àwọn èèyàn,
majaziyan ní ká máa yá lò fún khimar torí pé òun náà ṣiṣẹ́ rẹ̀ àmókọ rẹ̀ gángan khimaru ní nínú al-Qur'an bọ́lọ́wọ́n bá mi ti sọ wípé a'udhu billahi minash shaitanir rajim wípé waliyadribna bi khumurihinna ala juyubihinna pé kí wọ́n wé àwọn àbórùn wọn kí wọ́n wé márùn wọn pé kí wọ́n wé látòrí báyìí kí wọ́n fi bo ọrùn wọn ìyẹn túmọ̀ sí pé kí n ti ń bẹ láyà wọn kó má bàa máa ṣí ìta náà ni sábàbí rẹ̀. hijabu táwa ń lò ní kó lè yé wa pé tí mo gbà lérò pẹ̀lú hijabu náà ni ìbòrí bó tiẹ̀ já sí pé àwọn ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ọ̀tọ̀ ni alhijab ọ̀tọ̀ ni aljilbab ọ̀tọ̀ ni anniqab ọ̀tọ̀ ni aṣọ tí èèyàn máa wọ̀ sára jilbabu lè yíhun ọ̀tọ̀ ni khimar ìbòrú lè yíhun anniqab ìbòjú lè yíhun. ọ̀rọ̀ hijabu yìí lọ́lọ́run wá kádàrá yí pé a sọ lónìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. àwọn ń bèèrè pé ìjẹ́ hijabu àwọn mùsùlùmí nìkan ló wà fún kí ló sì fà á tí mo fẹ́ fi sọ ọ̀rọ̀ yìí mo fẹ́ jẹ́ kó máa jẹ́ àkíyèsí fún gbogbo àwa mùsùlùmí ká gbìyànjú ká ṣọ́ra wa ká sì mọ ààlà wa ká má kọjá ààlà kó má lọ di pé ńgbà tí wàhálà bá délẹ̀ tán ayé wa máa wò wá níran yí pé ṣé kò tán yín wàhálà yín ò wá pọ̀ bí òun yóò jẹ́ kí n fi fídíò kan tí ó ń trẹ́ǹdì lọ́wọ́ nípa ọ̀rọ̀ ìjáàbù yín fi hàn wá ó ṣeé ṣe ká sì ti rí òun náà ló bí ọ̀rọ̀ tí mo fẹ́ wí torí pé mo rí fídíò náà ẹ jẹ́ n wò bóyá mo lè rí mo sì fẹ́ káwa náà jọ rí ká gbọ́ nǹkan tí ń bẹ ká tó lè wọnú ọ̀rọ̀ wa yìí lọ kọ́lọ́n kó ṣíjú àánú wa kó sì ràn wá lọ́wọ́. jẹ́ kí ibo mo lè ti rí fídíò yìí náà o ó ṣeé ṣe kó jẹ́ lọ́dọ̀ àfáà ó ṣeé ṣe kó wà lọ́dọ̀ àfáà jẹun kò sí níyà yín ẹ má bínú o mo fẹ́ wá fídíò nì jáde ni ẹ jẹ́ ń lọ ọ̀dọ̀ àfáà Sábóyárò bóyá mo lè rí fídíò náà naam ẹ má bínú ẹ dákun mo fẹ́ ká kọ́jọ wo fídíò ní náà kó lè máa jẹ́ àkíyèsí fún gbogbo wa kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ mo dẹ̀ lérò pé mo ní fídíò yìí ni o Sábóyárò kọ́lọ́n jẹ́ kí n rí ẹ dákun ẹ má bínú naam lọ́dà pé alhamdulillah ẹ jẹ́ ń wá fídíò náà jáde bóyá Ọlọ́run lè kádàrá kí n naam masha Allah mo ti rí màá fẹ́ kákọ́jọ sáré wo fídíò náà kọ́lọ́n kó ṣe dáadáa fún kó wà naam ìbákan àmọ́ tọ́lá wa mùsùlùmí agbọ́dọ̀ ṣọ́ra pé wàhálà mọ̀ ní mùsùlùmí wàhálà mùsùlùmí pọ̀ naam ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ kíkálukú confusion ti ń ṣẹlẹ̀ báyìí o kìrìsìtẹ́nì tó ń wọ ìjáàbù preach pé ká gba Jésù báyìí nísìn so wọ́n dẹ̀ still wọ́n tún challenge kí ló dé gbogbo wàhálà mọ̀ ní mùsùlùmí wàhálà mùsùlùmí pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ kíkálukú náà drop opinion tẹ̀mí ní kàkà tí mo ti fẹ́ sọ lẹ́yìn fídíò ẹ jẹ́ ká gbọ́ dé.
àlàáfíà ayérayé. Live your life in faith. Ìgbé ayé rẹ̀ pẹ̀lú ìtọ́lé you, ó pè ọ́, he loves you, ó fẹ́ràn rẹ. Jesus Christ is the only way. Jésù tó ti kọ́lé ọ̀rọ̀. Come to him, wá sí ọ̀dọ̀ rẹ̀. He is the only way to our Lord in heaven. Òun nìkan ni ọ̀nà láti sí ọ̀dọ̀ bàbá lọ́run. Jesus Christ is the only way to No. Náà mo lérò pé a ti rí fídíò yìí torí pé tí ẹni pé ńgbà tí àfáà Sábóyárò tí àwọn náà wo kíní yẹn àfáà lóhun ò ní nǹkan kan tó ń fẹ́ wí lórí ẹ̀ kọjá pé ẹ jẹ́ ká gbọ́ opinion àwọn èèyàn lórí ẹ̀ torí pé irú àwọn nǹkan báyìí ń gbà míì àwa mùsùlùmí ó máa ń sábà dá àwọn wàhálà míì kalẹ̀ tí ò yẹ kí àwọn irú wàhálà bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ kọ́lọ̀ kó là wá ìyí ò ní wàá bí tọ́pìkì yìí so kọ́lọ̀ kó ṣàlékún dáadáa fún wa ọ̀rọ̀ hijab kóbìnrin ó fò nǹkan sórí kó wérí kó múra ṣé mùsùlùmí nìkan ló wà fún àkọ́kọ́ ni pé béèyàn bá rí hijab kódà tí bàbá aláwo bá lò àbí ìyá ọlọ́ṣun èèyàn ò lè bá jà o kódà bí ẹni tó jẹ́ tí è ṣe mùsùlùmí bá lò mùsùlùmí nìkan kan ló ní hijabu káàkọ́ lọ́mọ yẹn àkọ́kọ́ ni wípé tá a bá lọ ọnú al-Qur'an gbogbo ẹni tí ń bẹ láyé yìí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àwọn èèyàn ńlá tí wọ́n ti kọjá lọ pé ad-dinu lillah ṣe ẹrẹ́sìn wa tá ń sìn ọlọ́run dà ń ṣe é fún o ọlọ́run ló lẹ̀sìn rẹ̀ o wal ardu lil jami' ṣe rórí ilẹ̀ yìí gbogbo ayé lónìí gbogbo ẹni tí ń bẹ́mẹ̀ lónìí bí wọ́n ti lẹ́tọ̀ọ́ sí náà ní kó wá lẹ́tọ̀ọ́ sí àkọ́kọ́ ni pé ó rí pé ọlọ́run gan sọ ní al-Qur'an sórí gbogbo ìran ènìyàn pátá ara ádámà ni wọ́n ti wáyé ó sì ní tí wọ́n jogún lára ádámà tí ó máa ṣiṣẹ́ lára gbogbo wọn àtẹni tó jẹ́ mùsùlùmí nínú wọn àtẹni tí è ṣe mùsùlùmí nínú wọn níjọ́ tá ádámà ń bẹnu ọgbà ìdẹ̀ra tọ́lọ́run bá fi síbẹ̀ pẹ̀lú àwa nínú tọ́lọ́run bá sọ fún bẹ́ẹ̀ ni wípé inna laka alla taju'a fiha wala ta'ara ṣòro gbà tá a fi ọ́ sí àní a ti pèsè kalẹ̀ ń bẹ̀ fún ọ alla taju'a ọ̀nà tó mẹ́ bí iṣẹ́ ayé tẹ́bí òfin ní pa ọ́ wala ta'ara tó tún ní fi rin òhò ìyẹn túmọ̀ sí pé ní ọlọ́run ó kọ́ra náà ìhòhò bí oúnjẹ ó fóúnjẹ àti òhò sínú ara wọn bó ti já sí pé túláàsì ní fún ọmọ ènìyàn kó jẹun náà ni oúnjẹ túláàsì fún kó bo ìhòhò ara ẹ̀ ó sì bo ara ó sọ bẹ́ẹ̀ fún Adam àtàwà ń wí bàbá àwọn mùsùlùmí bàbá àwọn tí è ṣe mùsùlùmí ara wọn ni gbogbo wọn ti jáde gẹ́gẹ́ bí àdísù àná Muhammad sallallahu alayhi wa sallam kullukum min Adam wa Adamu min turabin gbogbo yín pátá
ara Ádámà lẹ ti wá. Ádámà sì ré òun wá látara yẹ̀pẹ̀. Bàbá ti ẹ̀rẹ́ yìí nì, àwọ̀ àyà al-Qur'an tọ́lọ́run sọ fún wa wípé yá ayyuhan nasu ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida. Pẹ̀lú pé ń gbọ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ yẹn, an-nasu ló pè, kò sọ pé al-mu'minun. Ó ní ittaqullaha, gbogbo yín ní kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run, alladhi khalaqakum min nafsin wahida, lẹ́ni ó dá yín láti inú nǹkan ẹyọ kan. Ibì kan ló ti dá yín. Ìyẹn túmọ̀ sí pé kèfèrí gbọ́dọ̀ mùmínì láti bẹ̀rù Ọlọ́run lára káfìrí. Mùsùlùmí láti bẹ̀rù Ọlọ́run lára ẹni tí è ṣe mùsùlùmí. Kò gbọ́dọ̀ máa wọ́n pé nítorí pé ó jẹ́ káfìrí àbí nítorí pé ó jẹ́ nǹkan ẹ̀mí, torí pé nǹkan kan ń bẹ lára rẹ̀ tí èèyàn ò gbọ́dọ̀ fi yẹpẹrẹ rẹ̀. Òun náà ni dídá tọ́lọ́run dá léèyàn. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti ní walaqad karramna bani Adam, àwọn Ọlọ́run la fi àpọ́nlé sọ́mọ Ádámà lára. Ẹni Ọlọ́run wá fàpọ́nlé sí lára tí ó bá wá ní nítorí pé káfìrí ni ó wá pọ́nlé, ó ti yẹpẹrẹ ọlá Ọlọ́run lára ẹ̀. Ló yẹ pé ní àwa mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ níbi ìbálò àwọn tí èé ṣe lẹ́sìn wa. Ó ní karramna bani Adam, Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀, apọ́n ọmọ ènìyàn lé lára apá fún apọ́nlé, hamalnahum fil barri wal barri, láfi fún láǹfààní, láfún nímọ̀ borí omi ti lágbára tó, ó lè rìn lórí ẹ̀, ó lè rìn lókè ilẹ̀, ó lè rìn lófurufú látara ìmọ̀. Ìyẹn ló pé ní gbogbo ẹni tó bá wà láyé, ìbá jẹ́ káfìrí, tí ìmọ̀ bá ń bẹ lára ẹ̀, ó gbọ́dọ̀ pọ́nlé. Ibi yóò tí ìbá wà yẹn gbọ́dọ̀ pọ́n èdè ènìyàn, ó gbọ́dọ̀ fún un lápọ́nlé ìjẹ́dé èèyàn tí ń bẹ lára rẹ̀. Ìjẹ́dé èèyàn tí ń bẹ lára rẹ̀ ló wà lára tiẹ̀ náà. In tó jẹ́ kí ìwọ yàtọ̀ sí náà ni wípé ìwọ mú Ọlọ́run lẹ́ni tó máa sìn, òun sì mú nǹkan ẹ̀mí lẹ́ni tí ó máa sìn. Ìmú Ọlọ́run lẹ́ni tí wọ́n máa sìn ní kò yọwọ́ kúrò lẹ́dẹ̀ èèyàn mọ́. Àìsìn Ọlọ́run yẹn náà kò yọ kúrò lẹ́dẹ̀ èèyàn tọ́lọ́run fún lápọ́nlé yẹn. Ó wá rí pé ń gbọ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ rẹ̀, ó wá ní inna akramakum inda Allahi, ẹni àpọ́nlé tí ẹ wá pọ̀ púpọ̀ jù. Ó gbọ́ karramna àtijọ́ pọ́n yín lé, àmọ́ ẹni tápọ́nlé ẹ pọ̀ jù lọ́dọ̀ Ọlọ́run atqakum, òun náà lẹ́ni tí bẹ̀rù Ọlọ́run bá ń bẹ lára ẹnu yín. Nígbà ọba mi dẹ̀ sọ wípé ya ayyuhan nasu ttaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida, ẹ bẹ̀rù Ọlọ́run tó dá yín látara ibìkan, wa khalaqa minha zawjaha wattaqullaha alladhi tasa'aluna bihi wal arhama. Ẹ bẹ̀rù Ọlọ́run lára ìbí, ẹ bẹ̀rù Ọlọ́run lára ìbí tó dá yín pọ̀. Ọlọ́run fẹ́ ká bẹ̀rù Ọlọ́run lára ara wa. Nígbà Ànábì wa fẹ́ parí ẹ̀ sallallahu alayhi wa sallam, ó ní khayrukum, ó ní man kana yu'minu billahi wal yawmil akhiri falyukrim jarah. Ẹnikẹ́ni nínú yín tó nígbàgbọ́ nínú Ọlọ́run àtọjọ́ kẹ́yìn kó máa tọ́jú ará àdúgbò. Kò sọ pé kó tọ́jú mùsùlùmí, kó máa pọ́n àwọn ará àdúgbò rẹ̀ lé, kó sì máa tọ́jú wọn, kó máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Ẹ pé ìbá jẹ́ káfìrí ni, ìbá jẹ́ nǹkan mi, o gbọ́dọ̀ mọ ẹ̀tọ́ rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀. Kódà bí o bá fún ẹ lẹ́tọ̀ọ́ rẹ̀, o gbọ́dọ̀ fi ẹ̀tọ́ rẹ̀, o gbọ́dọ̀ fi dùn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Nínú ẹ̀tọ́ Ọlọ́run fún Ádámù nínú àlìjẹ́nnà tó wà nínú ọgbà àdẹ̀rà gbà náà ni pé alla tajua fiha, ebi ò ní pa ọ́ mẹ́, wala ta'ara, ó sì ní rí òhò. Ọlọ́run pé àdéhùn nì. Nígbà tó wá jáde kúrò nínú ọgbà yẹn tán, tó bá lọ wọnú súrátù, tó bá tó wọnú al-Qur'an, ó ní ya bani Adam qad anzalna alaykum libasa yuwari sawatikum. Nínú al-Qur'an náà ni àyà yìí ń bẹ nínú súrátù al-A'raf, tá bá lọ síbi 30 kìíní kan. Ó ní ya bani Adam, mo pè ẹ̀yin ọmọ ènìyàn. Kò sọ pé ya ayyuhal ladhina amanu. Ìyẹn túmọ̀ sí pé aṣọ gbogbo wa lọ́lọ́run dá fún.
ìyẹn ni Mudirul Markaz bí sọ fún wọn gbà kan pé ìsìláàmù ò láṣọ kan pàtó táàfi wá sọ páṣọ yìí ó aṣọ ìsìláàmù ni torọ́ Ọlọ́run bá dá Lárúbáwá ó sì dá wọn Yorùbá ó dá wọn àrán ẹ̀mí ó wá fi làákàyè wọn lẹ̀ kó wá wọn mọ bí wọ́n ti ránṣọ fúnra wọn torí pé Ànábì ò mú télọ̀ dání wọ́n sì ti ń wọṣọ ká Ànábì ó tó dáyé Ọlọ́run ò sì rán télọ̀ pẹ̀lú ẹ̀ bọ̀ làákàyè kó wá lọ́wọ́ pé báwo láti múra Islam wá dé ó tún wá kó ẹwà sínú múra wa nì Ọlọ́run wá ní ya bani Adam mo pè ẹ̀yin ọmọ ènìyàn qad anzalna alaykum libasa Ọlọ́run ti dá aṣọ fún yín ọmọ ènìyàn ló dáṣọ fún ìyẹn túmọ̀ sí pé aṣọ ó gbogbo ara ní nítorí kí ni yuhari sawha tikum láti máa fi bo ìhòhò ara yín sórí pé níbẹ̀ yẹn nìyí àti múmìní àti ẹni tí ẹ ṣe múmìní àti mùsùlùmí àti ẹni tí ẹ ṣe mùsùlùmí lájọ ní aṣọ kìí ṣe gbogbo ya mẹ́bí àwọn ẹlẹ́sìn ni wọ́n láṣọ táwọn tí wọ́n ṣẹ̀sìn tí wọ́n ní aṣọ gbogbo alájọ ní naam ó rí pé ó mọ̀ ọ̀rọ̀ aṣọ ní ń wí ọ̀rọ̀ hijab ní ń sọ bẹ́ẹ̀ ni torí hijab yẹn náà aṣọ ni ó padà dà níbi tá a lò ó sí lẹ́pẹ́ ní innal hijab sórí ń tàn pé ní hijab qad kana ma'rufan qabla majihi rasul kánà màmá tó dáyé ni wọ́n ti ń lo hijab mọ́ṣìmí bá o kánà màmá tó dáyé kódà káwọn èèyàn tó rí ìmọ́lẹ̀ ìsìláàmù kí ìmọ́lẹ̀ ìsìláàmù tó dé sáwùjọ àwọn èèyàn làwọn èèyàn ti ń ṣe kíni ní ìjáàbù ti ń bẹ ló fi jásí pé ní téèyàn bá lọ ka ìtàn hijab ó mẹ́rin pé kọ́dí bá dàtí kẹsọ́tòwò hiwali am 1125 qabla al-milad ó rí pé ìjáàbù ká máa borí báyìí ó ti ní ìtàn nínú ayé lẹ́gbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún kan ó lé ní ṣe àádọ́ta náà láàpẹ 25 ogún àti márùn 1125 years kí wọ́n tó bí Ànábì Ìsá sáyé làwọn èèyàn ti ń lo hijab sórí mo fẹ́ ká gbọ́rọ̀ yìí dáadáa pé innal hijaba qad kana ma'rufan منذ قبل الإسلام ìsìláàmù ti wà ká Nábì tó mú ìsìláàmù dọ́dọ̀ Lárúbáwá ìsìláàmù sì ti ń bẹ lọ́jọ́ tó ti pẹ́ nígbàtí wọ́n tírèsì ìtàn ìjáàbù bíbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n rí pé bádádìkì sọ́tùhù hiwali am 1125 qabla al-milad ìtàn à ń lo ìjáàbù à ń borí báyìí ó ti bẹ̀rẹ̀ ní 1125 years qabla al-milad síwájú kan tó bí Ànábì Ìsá sáyé ṣọ́mọ̀ yí pé tàbáwá wo a rí wípé ọgọ́rùn bí ọdún márùn-ún ń bẹ láàrin Ànábì Ìsá àtànábì Muhammad kó tún wá pàápọ̀ mọ́tọ̀ ọ̀hún ó mọ̀ rí pé yóò máa lọ tí wọ́n ti ń lo ìjáàbù kánàbì Muhammad gan tó dé ìyẹn gan ti ń lọ bí 1625 years kí wọ́n tó bí Ànábì Muhammad ìyẹn túmọ̀ sí pé wọ́n ti ń lo ìjáàbù kí wọ́n tó bí Ànábì Musa wọ́n ti ń lo ìjáàbù kí wọ́n tó bí Ànábì Musa wọ́n ti ń lo hijabu kí wọ́n tó bí Ànábì Ìsá wọ́n sì ti ń lo hijabu kí wọ́n tó bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam yẹ pé tí a bá lọ ka ìtàn dáadáa èyí ó mọ̀ rí pé ma bayna an-na'rayni muntaqa al-bahr al-abyad al-mutawassit èyí ó rí pé ìtàn hijabu wà ń bẹ kódà àwọn ìlú mi ń bẹ ẹni tí ẹ ṣe mùsùlùmí ó rí tí ó lo hijab tó yẹ pé wàá fẹ́ lérò yí pé mùsùlùmí ni béèyàn bá lọ Indian lápẹẹrẹ
kèfèrí wọn ó rí tí ó borí yóò sì lọ hijab, kèfèrí wọn ó rí tí ó wé láwàní sórí tí wàá fẹ́ lè pé láàfáà. Bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ àwọn Lárúbáwá kánà Muhammad sallallahu ta'ala alaihi wasallam kóhun náà tó dé. Débi wípé nínú òfin àwọn Àṣúrí, àwọn tá ń pè ní Àṣúrí wọn èé ṣe mùsùlùmí. Nínú òfin wọn ni pé ala annahu yajibu ala an-nisa al-mutasawwijat wal aramil an yahtajabna. Àwọn tá ń sọ ìkáfìrí ni wọ́n o, àwọn Àṣúrí wọn. Àmọ́ òfin wọn ni wípé gbogbo ẹni tó bá ti jábí lẹ́kọ ó ti dọ̀ranyàn fún, tàbí al-aramil tàbẹ́ni tó ti dopó tí ò lọ́kọ mọ́, túláàsì ni. Irú wọn bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ bò orí wọn, wọ́n gbọ́dọ̀ ṣí orílẹ̀ lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí n tàn wí, a rí pé al-hijabu mawjudun aidan fi shara'i' al-ibrahimiyya. Tá bá wo kalimatu hijab, kéèyàn máa borí báyìí, ó ti ń bẹ lásìkò ànábì Ibrahim al-qadima. Àwọn shara'i' al-ibrahimiyya, àwọn òfin tó so mọ́ àwọn ẹ̀sìn tó so mọ́ ànábì Ibrahim tó ti pẹ́ ní al-yahudiyya ni o wà nasraniyya ni o, ó rí wípé kéèyàn borí ó wà lọ́dọ̀ wọn, ó wà lọ́dọ̀ àwọn Júù, ó wà lọ́dọ̀ àwọn Nasara. Wọ́n ti ń lò kánàbí Muhammad tó dé. Kódà wọ́n ń lò lọ́dọ̀ àwọn Lárúbáwá tí wọ́n yé ṣe mùsùlùmí kánàbí Muhammad tó dé sallallahu alayhi wa sallam. Bí yàn bá wá sọ́dọ̀ àwọn Yahudiyya lọ́dọ̀ wọn, nínú àwọn tí wọ́n jẹ́ fadá lọ́dọ̀ wọn, ẹ máa gbọ́ lẹ́nu wọn tí wọ́n máa jẹ́ kẹ́ mọ̀ yí pé orí bíbò nínú ẹ̀sìn àwọn Júù ọ̀ranyàn ni. Al-Hibru Shith, wọ́n ń pè fadá kan ní fadá Shith. Nínú Talmud, ìwé òfin wọn ni wọ́n ń pè ní Talmud Saraha, ó wà ńbẹ̀ tí wọ́n kọ síbẹ̀ pé shi'rul mar'ati awra, shi'rul mar'ati awratun, pé irun obìnrin báyìí ìhòhò ni. Àwọn tá ń sọ̀rọ̀ wọn yìí, wọ́n yé ṣe mùsùlùmí o, Júù ni wọ́n o. Láwọn tí wọ́n já sí pé nú ẹ̀dá Ọlọ́run, àwọn ni wọ́n burú jù tí wọ́n sì ya kàndá lẹ́dà. Láwọn tọ́lọ́wọ́n bá ròyìn wọn bil ghadab, yani al-maghdubu alayhim wad-dallun, humul maghdubu wad-dallun, ìbínú Ọlọ́run bẹ lórí wọn, wọ́n tún wá sọnù. Tòun ti bẹ́ẹ̀ wọ́n gbà lọ́dọ̀ wọn wípé sha'rul mar'ati awratun, irun obìnrin ìhòhò ni lọ́dọ̀ wọn. Ó rí pé irú eléyìí náà làwọn àfáà tí wa náà fẹ́ tápù, ni wọ́n ń sọ pé sawtul mar'ati awratun, pé ohun obìnrin ìhòhò ni. Torí kìí ṣọ̀rọ̀ ànábì Muhammad. Tó bá lọ jẹ́ ohun obìnrin ìhòhò ni, Aisha ò ní máa kọ́ àwọn ọkùnrin ní hadith. Tó bá yẹ pé ohun obìnrin ìhòhò ni, èyí tí wọ́n sọ fóbìnrin ni wípé mọ́mọ́ rí ohun léyìí tí ó wà máa fi kódà mú báwọn èèyàn. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fáwọn ìyàwó ànábì Muhammad. Tó bá lọ já sí pé ìhòhò lóhun obìnrin bá ní, kò ní sóbìnrin tí ó láǹfààní kó wá fẹjọ́ sànẹ́bì, kò sì ní sóbìnrin tí ó láǹfààní kóhun náà sọ̀rọ̀ tara ara wọn obìnrin nínú àwọn tí wọ́n já sí pé ní ruwatul ahadithi ni wọ́n, tí wọ́n náà jẹ́ rọ́wíyà. Tó bá lọ jẹ́ pé ohun ìhòhò ní ànígbóhùn wọn rárá, alhamdulillah, wọ́n gbà pé sha'rul mar'ati awra, irun obìnrin báyìí ìhòhò ní lọ́dọ̀ àwọn Júù. Ọ̀rọ̀ yìí náà a bá tó já sí pé al-Hibru Shahir, fadá kan tóhun náà pọ́pùlà tí wọ́n ń pè ní Yaqubu bun Ashir. Yaqubu bun Ashur, òun náà sọ wípé irun obìnrin lọ́dọ̀ àwọn ìhòhò ni. Yaqubu bun Ashur wí, òun gbajúmọ̀, ó jẹ́ kanú àwọn ashuru ulamahil Yahud, àwọn tí wọ́n gbajúmọ̀ jù nínú àwọn àfáà Yahudi fil qurunil wusta,
tá a bá lọ wo middle age bí middle centuries lọ́hùn gẹ́gẹ́ bá ṣe rí kà nínú ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà àwọn Yahudi láwọn àfáà ńláńlá ẹnu wọn kò lórí pé àìlà anna ala al-mar'ati an tughatti ra'saha ọ̀ranyàn ní fóbìnrin kó máa borí ẹ̀ bina'an ala al-qa'ida nítorí kíni wọ́n gbé lórí kókó kan tí ń jẹ́ ṣàríyà lọ́dọ̀ àwọn Yahudi al-musammatu lafne huyur wọ́n ń pe kọ́ídà kẹni lafne huyur lọ́dọ̀ àwọn Júù tí wọ́n gbà wípé li'anna an-nisaa bí ibtidaliha fi al-libasi taqudu ar-rajul ila abwabi al-khati'a kọ́ídà yẹn lọ́dọ̀ wọ́n ń pè ní lafne huyur yìí wọ́n gbà wípé obìnrin tẹ́rí ní bí ibtidaliha fi al-libas ìmú aṣọ kó káàkó lórí kó mú aṣọ kó káàkó lára wọ́n gbà yí pé taqudu rajul ila abwabil khatiha yóò máa darí àwọn ọkùnrin lọ bí kí wọ́n ṣàṣìṣe lọ bí kí wọ́n kó sínú tí ò yẹ kí wọ́n kó sí nígbà tí wọ́n bá rí nǹkan tí ò yẹ kan rí tán bá wo nǹkan tí ò yẹ kan wò naam ṣe àpé lọ́dọ̀ tiwa àwa gbà yí pé àwa la ní hijab ẹlòmíì gbọ́dọ̀ ló rárá o gbogbo ìran èdè ènìyàn ni wọ́n sì lẹ́tọ̀ọ́ sí bẹ́ni tó bá jẹ́ mùsùlùmí bá lò masha Allah ìgbàgbọ́ rẹ̀ àkídà rẹ̀ àti mọ̀ pé ó yàtọ̀ ìmúra ló papọ̀ ẹ̀sìn ò jọra àwa gbọ́dọ̀ torí hijab ká má àtàkì ẹnìkan ó lọ hijab ẹ máa wo àwọn àgbákò tá ń rí lónìí ìsìn tẹ́rọ obìnrin mi látara àìlẹ́kọ̀ọ́ tó jẹ́ pé mẹ́bí bóyá wọ́n kàn fẹ́ ọmọ ìgboro ní bóyá lè pàrágà ní wọ́n ti rí mú tóun náà dẹ̀ fọ́ọ̀lù bóyá èmi gan wọ́n ti fún ní nǹkan mú lòun náà kàn fi gbà nígbàtí nǹkan yẹn máa ká lójú ẹ̀ ẹ̀kàn rí mi yóò bọ́ sójú agbo yóò máa jó torí ó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn ẹlòmíì láti máa fún obìnrin ní nǹkan jẹ nítorí wọ́n fẹ́ fẹ́ wọn tó yẹ kó obìnrin yóò máa kábàámọ̀ pé kí báwo lòun ṣe dáyé tó ń wà yìí kí ló sún òun síbẹ̀ tí ò ní yé èmi lè ti dọlọ́mọ 4 ó lè ti dọlọ́mọ 5 ó lè ti dọlọ́mọ 6 tí ò ní lè rí bí lọ́mọ nígbà kíní wọn á ká lójú ẹ̀ bóyá tí wọ́n lò fún yóò wá máa ṣe oríṣiríṣi irú wọn lẹ́mẹ̀rin tí wọ́n máa jójú ẹlẹ́yà tí ò ní táwọn yóò máa bá wọn gbà ṣe ibi tó ti ń bọ̀ wá ní ràn lára ẹ̀ àwọn àgbàlagbà ní kì í tán lára ọmọ ọba kó mọ́kù dánsáàkì tàbá wá sínú ẹ̀sìn Islam ṣọ̀pẹ́ lọ́dọ̀ àwọn Yahudi lámú wá ń rápẹ̀ ní bá bá padà sọ́dọ̀ àwọn Nasara náà bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tí wọn náà tàbá lọ sọ́dọ̀ àwọn Kristẹni náà bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tí wọn náà àwọn náà wọ́n lẹ́tọ̀ọ́ sí bòrí tàbá wá rí bòrí lórí èèyàn káwá máa sọ pé àkámọ́ lérò yí pé àwa mùsùlùmí la ní rárá o Kristẹni lè lo hijabu mo sọ nínú dáwà tí mo ṣe lọ́sàn yìí pé ìyá kan ń bẹ lọ́dọ̀ àwa lẹ́pẹ́ yìí ó ti kú lẹ́pẹ́ ní ìsìn àgbàlagbà ní kódà ìyá tá ń sọ yìí mọ̀nà kọ́bà ní obìnrin tó bojú ni mọ̀tájàbà bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ni ó dẹ̀ hẹ́hà kódà aṣọ funfun ní máa ń lò fún ẹ̀hà rẹ̀ wallahi ìyá náà rẹwà ẹwà náà ní agbára kódà tí ìyá yẹn bá ń bọ̀ lókèrè ẹ lérò pé o ọmọge kan ní ń bọ̀ wá ni nígbò bá dọ́dọ̀ yín lẹ́tọ̀ọ́ mọ̀ fárúgbó ni Ọlọ́run ló mọ̀ tí ìyá náà rí ìyá yẹn wá lọ lo jilbab white yóò bóyá nítorí pé kò fẹ́ kó jọ táwọn mùsùlùmí náà ni òun ló mọ̀ ó lo jilbab white yẹn èmi ó lè fi ṣe léèsì yóò wá lo ní kọ́ọ̀bù sórí ẹ̀ tí ó jẹ́ white bó ti lò ó títí tó fi kó lẹ́yìn nù nígbà wá ló ní káwọn èèyàn wá lọ bá kọ́ wọn bá jà pé ó ṣe lè máa lo jilbab ṣèbáwọn mùsùlùmí ló ní rárá o ibi àgbọ́yé wa mọ́ ní o torí pé àgbọ́ ẹ̀sìn wáyé ìṣe bẹ́ẹ̀ yóò mú ní kọjá àlà tíjọba bá sì dá sí ọlọ́mọjà jẹ̀bi o à ń láti ṣọ́ra mẹ́ tá bá padà sínú Islam a rí pé tá bá lọ sínú Al-Qur'an nínú Suratu Nur aya 31 léyìí tí ń ṣe Quran 24 a rí pé Ọlọ́hun sọ ń bẹ̀ pé kúl lil mu'minati
èrè ànábì sọ fáwọn mùmínà àwọn olùgbàgbọ́ lóbìnrin yaghuddna kán máa rẹ ojú wọn lẹ̀ níbi ìwo nǹkan tán. Èèyàn ò gbọ́dọ̀ jẹ́ni tí ó wo nǹkan láwòtán tójú ẹ bá tá sí tó bá ti rí pé nǹkan tí ò dáa ní gbójú òkú mẹ́, ìyẹn ni wọ́n ń pè lé èèyàn máa rẹ júlẹ̀. Kìí ṣe pé kí èèyàn máa pẹ̀rí mọ́lẹ̀ rìn ni wọ́n ń sọ. Tó pé tó bá lọ pẹ̀rí mọ́lẹ̀ rìn, tó bá lọ já síbì kan tí ò dáa, ìwọ́nu ọlọ́nu. Ọlọ́run wá ń tẹ̀síwájú ń bẹ̀ wípé wala yubdina zinatahunna illa ma dhahara minha. Kọ́mọ́ máa fi ọ̀ṣọ́ tí ń bẹ lára wọn, kọ́mọ́ máa fi ṣe ṣóò. Illa ma dhahara minha, àyàfẹ́ yìí tí ń bẹ láàyè ibi tí ò ṣe é bò. Yẹni pé láàyè tí ó máa hàn, ojú tóbìnrin ó máa fi ríran àbọ̀wọ́ báyìí. Nígbà táwọn àfá ń tú àwọn sàhábà al-kiram, nígbà tí wọ́n ń tú Ibn Abbas wa ghayrihi, wọ́n gbà yí pé òkàwọ́ kal-khatam fil asabi', òkàwọ́ báyìí ó lè wà ń ta. Bẹ́ẹ̀ náà ìntà ń pè ní sáòrù, ẹgbà, suwar, ẹgbà ọwọ́ rẹ̀, so ó lè wà ń ta. Kódà lọ́dọ̀ àwọn kan gbà pé kúrútù etí ẹ̀ ó lè yọ́ ń ta. Àwọn kan gbà bẹ́ẹ̀. Ẹ pé ọ̀ṣọ́ tí ó bá lò sójú, tí ó bá lò sọ́wọ́, wọ́n lè rí ń ta. Àwọn kan bẹ tí ò lè rí ta bí irú àwọn tí wọ́n máa ń lò sí jìká. Wọ́n ń pè kan ní midlage, ibi tí wọ́n máa ń lò sí ní midlage. Wọ́n ń pè kan ní khalkhal, ẹsẹ̀ báyìí, ibi orúnkún ẹsẹ̀ lọlẹ̀ báyìí ní máa wà. Ìyẹn ni pé Ọlọ́run fi ń sọ fún wọn pé wala yadribna bi arjulihinna, wọ́n sì gbọ́dọ̀ mọ́ kí ẹsẹ̀ mọ́lẹ̀. Nítorí káwọn èèyàn lè mọ̀ yí pé wọ́n lo nǹkan sẹ́sẹ̀ àbí wọ́n lo nǹkan sídìí. A lè expect ìlẹ̀kẹ̀ obìnrin ọ̀ṣọ́ rẹ̀ ní kò lè hàn ta. A lè expect ọ̀ṣọ́ ó yóò lo nǹkan síbi tán àbó lò síbi àárín ẹsẹ̀ báyìí ká expect ẹ̀ ń ta. Àwọn ìyẹn lọ́dọ̀ Lárúbáwá khalkhal yẹn wọ́n máa dún bí worowóró. Lọ́lọ́run yẹ kó wala yadribna bi arjulihinna, wọ́n gbọ́dọ̀ máa fi ẹsẹ̀ wọn jilẹ̀. Káwọn agbílẹ̀ pé nítorí káwọn èèyàn lè mọ̀ pé nǹkan dún lára wọn, wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ara yẹn náà lára giddul basar ni. Ọlọ́run wá tẹ̀síwájú, ó ní wal yadribna bi khumurihinna ala juyubihinna, kí wọ́n sì máa lo ìborí wọn, khimaru wọn. Jámù rẹ̀ ní khumur, plural ẹ̀ ní khumur, mufradu ẹ̀ ní khimar, ìborí ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ìyẹn ló fi ń jáde ní ọ̀rọ̀ Mọ̀dúnrún Mọ́kàsí pé hijabu Ọlọ́run ò lò fún aṣọ. Jìlbáàbù láṣọ tóbìnrin máa ń wọ̀ sára tí ó balẹ̀ lára. Khimaru lèyí tí ó lò sórí. Méjèèjì yẹn ń bẹnu Al-Qur'an. Niqabu ojú bíbò èyí wò sí mbẹ̀. Torá Ànábì báyẹn náà láyé ni. Àwọn Yẹhudi ń ṣe kó tó dé, kódà nú àwọn káfìrí ń ṣe kó tó dé. Béèyàn bá wá ṣe, Masha Allah, Ìsìláàmù ò takò, kò sì bínú sí. Ó lọ bẹ́ẹ̀. Àmọ́ kó wá máa bẹ́ni tí ò ṣe jà, ó kàn fẹ́ dá wàhálà alẹ́ nú ayé ni, Ọlọ́run kó ṣíjú àánú wá. Kí wọ́n wé ìborí wọn báyìí, ala juyubihinna, kí wọ́n wé márùn wọn ló fi ń jẹ́ khimaru yẹn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Nínú Al-Qur'an nìyẹn, a sì ráwọn hadithu náà tó sọ̀rọ̀ orí bíbò. Ẹ jẹ́ wá lọ sọ́dọ̀ àwọn Yahudi àti Nasara. Kódà nínú Diyanatul Masihiyya, ẹ̀sìn àwọn Kristẹni, lọ́dọ̀ wọn náà, al-hijabu ladayhim fardun, kí wọ́n lo hijabu lọ́dọ̀ wọn ọ̀ranyàn ní nínú ìwé wọn. Nípò ojú ọ̀ranyàn nínú ìwé wọn, kí ẹ wá máa torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn èé lò, èèyàn wá rẹ̀ nìkan tó wá lò, ó wá ń polówó Jésù, àbó ń wí nǹkankan, èèyàn wá lọ ń jà, ó lọ yọ hijabu lórí ẹ̀, bófin bá mú olúwa rẹ̀. Tó bá mọ̀ ẹ̀tọ́ wọn, ọlọ́mọjò yí wa mọ́ wa lọ́wọ́. A ń láti ṣọ́ra ká ma bá ń rìn yí wa, ká dẹ́ ẹ̀sìn wa mọ̀. Kó mọ̀ já sí pé àwọn kókókó orí kunkun tá kàn kó wà yìí, tá bá ti rí nǹkan báyìí ká sáré dàrú. Ẹjẹ́ ayọ̀ yẹn kú, kìí ṣe ìṣesí Islam, kìí sì ṣe ìṣesí ẹ̀sìn wa.
kódà nínú bíbélì ó rí nìkọ́ọ̀bù ń bẹ wọ́n ti ń lo nìkọ́ọ̀bù wọn kánà Muhammad tó dé Yẹ̀húdí ń lò Nàsárà ń lò kódà àwọn Kìrìsìtẹ́nì ní lọ́dọ̀ wọn wọ́n ní lọ́dọ̀ wọn. Naam, tá a bá lọ wo ìwé Aísáyà tá a bá lọ bẹ̀ torí màá fẹ́ ká lọ àáfẹ́ lọ inú báíbùlù ní ìsìn káwa náà kájọ wò kó má lọ já sí pé a lọ mọ́ ja àwọn ìjà tí ó kàn wá tó yẹ pé tọ́wọ́ òfin bá bolúwa rẹ̀ èyí wà máa lérò yí pé àwọn mùsùlùmí ní tó yẹ kán dìde sí wọn à dìde sí ní tó yẹ kán jà sí wọn à jà sí. Naam, mo fẹ́ wo kájọ wá wo inú ìwé Aísáyà. Naam, ìwé Aísáyà tá bá lọ ka chapter 42 tí wọ́n náà bá ní Bíbélì lọ́wọ́ kí wọ́n náà jẹ́ àjọ wò chapter 42. Naam, kaka verse 2. Naam, ẹ̀dá kùn mọ́ ń bọ̀ Aísáyà ni mo ń bọ̀ láì pé chapter 2 mo ń bọ̀ chapter 2 verse 42 torí pé ó ti pẹ́ díẹ̀ tí mo ti kà á mo ń bọ̀. Naam, in tí mo ṣáàfẹ́ lò mẹ́ màá mú wá fún wa ní ìsìn chapter ni in tí chapter tí mo ṣáàfẹ́ lò nínú ìwé Aísáyà yẹn oúnjẹ kúzì rọ́hà wàtàhání dàkíkọ̀n àkṣífì niqabaki ṣàmẹ́rì zẹ́ìlà. Ẹ dákun mo fẹ́ wá chapter yẹn jáde mo fẹ́ wá jáde ẹ dákun ẹ má bínú dáa pé chapter 42 ni èmi mo ṣe mistake tí mo lọ ń pè ní Naam, chapter 42 verse 2 ibẹ̀ kọ́ mo ti ṣe mistake máa padà mú ẹ jẹ́ kí n sáré kí n wá bẹ̀ yẹn ẹ jẹ́ n wá chapter ní jáde so kọ́lọ́n kó ṣàánú fún wa so kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ so ìyẹn túmọ̀ sí pé tá a fẹ́ lò ń bẹ̀ ní wípé Islam nìkan kọ́ ló ní àwọn ìmúra tá ń rí un kó má lọ jáde pé tá bá wá ti wá rẹ́ nìkan tẹ́nìyẹn bá wá ṣe àwa máa bá ẹnìyẹn jà rárá o a gbọ́dọ̀ dọ́rú ẹ̀ wò kọ́lọ́n kó ṣàánú fún wa o so béèyàn ò bá ṣọ́ra ń jọ mí yóò ti jẹ̀bi yóò sì máa lérò wípé òun ń ja ìjàre ìta ṣe gbọ́dọ̀ ṣọ́ra nù ṣòkọ́lọ̀ kó ràn wá lọ́wọ́. Mo fẹ́ wo ẹ̀yìn tí mo ṣáà fẹ́ lò naam okay ẹ má bínú nítorí Ọlọ́run mo fẹ́ gbé ó dà pé mo ní chapter yẹn níbí naam tí n bá wò dáadáa mo ṣáà mọ̀ pé mo ní tí mo láwọn chapter yẹn ohun tí mo ṣáà fẹ́ lò ń bẹ̀ ni pé khudhi raha wat'ani daqiqa akshifi niqabaki shammari dayla ẹ ṣáà gbọ́ niqabu ń bẹ̀ kò dẹ̀ sí tí wọ́n ń pè ní niqabu kọjá yìí náà mọ́ bọ̀ jẹ́ kí n wo ẹ̀dẹ́kẹ́ ẹ má bínú mo fẹ́ mú chapter ní jáde
akshifi. Ṣàwa mùsùlùmí à ń láti ṣọ́ra wa ká má lọ kọjá ààyè o ká sì má lọ kọjá ààlà o. Naam. Ìwé Aísáyà náà ni. Naam, mo ti rí. Tí a máa lọ sínú ìwé inú Aísáyà náà ló wà. Naam, ẹ dákun ẹ má bínú. Mo fẹ́ rí wípé in tí mo ṣàfẹ́ ká mẹ̀ ní wípé àìjáàbù àti nìkọ́ọ̀bù méjèèjì ní ń bẹ lọ́dọ̀ wọn o, kìí ṣọ̀dọ̀ tiwa nìkan náà ló wà o. Kọ́lọ̀ ń kó ràn wá lọ́wọ́ kó sì ṣe dáadáa fún wa. Mo ṣàmọ̀ pé nínú ṣápítà tí mo fẹ́ kà yìí nínú ìwé Aísáyà, ẹ jẹ́ kí n tẹ̀síwájú, máa padà wá bẹ̀yẹn jáde. Tí yàn bá lọ sínú ìwé orin, ẹ rí pé ó wà ń bẹ̀, àhántí jẹmíìlà ya habibati, ìrẹ́rẹwà ìrẹ́ olólùfẹ́ mi, àhántí jẹmíìlà ìrẹ́rẹwà àìnáka àmàmàtánì min tààtì nìkọ́ bàkì, ojú rẹ̀ ó dàbí àdàbà lábẹ́ ìbòjú rẹ̀. Kí là ń pè ní ìbòjú? Nìkọ́ọ̀bù. Nìkọ́ọ̀bù ni wọ́n ń pè bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ nínú ìwé wọn bákan náà, àkọọ́lẹ̀ ń bẹ wípé ẹni tó bá lọ ká ojú obìnrin tó bojú lọ́dọ̀ wọn ọ̀daràn ni. Tó lárábìnrin kan tí yàn bá lọ ka Báíbùlù, wọ́n ń pè ní Sùsánà. Ọmọ obìnrin náà rẹwà púpọ̀ nínú Bíbélì, ẹlẹ́hà ni Sùsánà tí wọ́n ń sọ yìí. Amóbìnrin yìí lámákánàtì mọ̀bàrọ̀kọ́à, nígbà tó wá dẹni tóun náà bẹ̀rẹ̀ sí ní bojú. Hamara àdéhánì ní fàjìrà ni an yukshafa wajhuha, làwọn ọkùnrin méjì kan ni wọ́n bá wò pé tọ́ táwọn fẹ́ ṣe ni pé àwọn ó ka ojú ẹ̀, àwọn fẹ́ gbádùn bójú ẹ̀ yẹn ṣe fáyìn, àwọn fẹ́ rí bí àwọn náà tiẹ̀ fẹ́ mú tójú àwọn kúrò. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ń bẹ nínú ìwé Daniel, ó wà ní ìwé Daniel. Tá a bá lọ ka, bí a bá lọ ka Bible Gate, eléyìí gan ni mo wò kókè, ẹ jẹ́ kí n mélé jáde. Naam, alhamdulillah, ìyẹn lélẹ̀. Now, Tabaka chapter 13, verse 31 to 32. Tó bá lọ ka Revised Standard Version Catholic Edition, lélẹ́yìí tí mò ń sọ yìí, 31-32. Àwọn náà ní ẹ̀tọ́ kan lo hijabu, kìí ṣàwa mùsùlùmí nìkan, táwa ààrẹ nìkan tó lo hijab. Naam, ibẹ̀ lélẹ́yìí. Ó ní now, Susanna was a woman of great refinement. Kí ló dé? Ẹ ṣọ́ra yín bẹ́ẹ̀. Now, Susanna was a woman of great refinement and beautiful in her appearance, as she was veiled. Ìyẹn ni pé nígbà tó wá dẹni tó bẹ̀rẹ̀ sí ní bojú tóun náà dẹlẹ́hà, the wicked men ordered her to be unveiled, that they might feed upon her beauty. But her family and friends and all who saw her wept. Wọ́n bá sunkún níjọ́ táwọn èèyàn tí wọ́n ká ojú ẹ̀ torí pé inú ẹ̀ bàjẹ́. Ok, nígbà tá a bá rí Kristẹni tá a ní torí pé ó lo hijabu tá a yọwọ́ ọjà sí, tá a bá wá rí Kristẹni tó wá bojú tó lo jìlìbáàbù gan, kí la ṣe sí? Ṣe rí pé ogun ládàálẹ̀. À ń láti ṣọ́ra tá a fi mọ̀ pé hijabu ń bẹ lọ́dọ̀ wọn, kódà ní kọ́ọ̀bù tá ń lò yẹn ó ti wà lọ́dọ̀ ti wọn.
ó wà nú ẹ̀sìn Yehudi, ó wà nú ẹ̀sìn Nasara kánàbí ó tó dé, kódà ó wà nú ẹ̀sìn Kristẹni. À ń borí, à ń bojú. Ló fi já sí pé ní ìkan bẹ nínú àwọn Yehudi tó jẹ́ fadá tó popular ni Musa bunu Maimun. Musa bunu Maimun lórúkọ ẹ̀. Tí ń bá ń sọ̀rọ̀ yóò jẹ́ kẹ́ mọ̀ yí pé iza kharajatil mar'a min baytiha duna an-niqabi faqad kharajat min al-yahudiyya. Musa bunu Maimun nínú ọ̀dọ̀ tí wọ́n ní pé iza kharajatil mar'a min baytiha duna an-niqab, obìnrin tó bá ti lè jáde ńlé tí ò lo ìbòjú, tí ò faṣọ bojú, kó borí kó bojú lọ́dọ̀ àwọn Yehudi, kharajati minal yahudiyya, ó ti jáde kúrò nínú Yehudi nìyẹn. Ibẹ̀ yẹn làwọn àfáà ti wá ti kẹ́kọ̀ọ́ pé ó jáde kúrò nínú Islam. Ẹ gbọ́ mi, wọ́n ló ti jáde kúrò nínú Islam. Kabira ṣọ́rẹ̀. Kharajati idha kharajati al-mar'atu min baytiha duna an-niqabi faqad kharajat min al-yahudiyya. Tí obìnrin bá jáde ńlé nínú òfin Yehudi tí ó sì bojú, tí ó borí, kharajat min al-yahudiyya, ó ti jáde kúrò nínú Yehudi. Ibẹ̀ làwọn àfáà wá ti kẹ́kọ̀ọ́ yí pé ó jáde kúrò nínú Islam. Wọ́n kọ̀ dẹ̀ mú yàn jáde ni, wọ́n mú ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ Yehudi ni. Ìyẹn la ṣe ń sọ fún wa yí pé àwọn Yehudi tí wọ́n wá jẹ́ ẹlẹ́hà yìí, ṣáwà á pè wọ́n ní alùsúnnà pé súnnà ànábì ni wọ́n ń ṣe. Torí pé nǹkan yẹn ti ń bẹ kánábì tó dé, kódà ànábì gẹ́ ò ṣe. Bọ́ pé èèyàn bá ṣe Islam ò takò, torí pé sàkátà ń zàlì kò sọ nǹkan kan lórí ẹ̀. Bí èèyàn bá ṣe kò sí láì fi mẹ́. Àmọ́ kó wá mú ní kankankan pé ẹni tí ò bá ṣe ó dáràn, báwọn Yehudi ti mú nìyẹn. Ọ̀dọ̀ Yehudi láti kọ́ ká pé ẹni tí ò bójú lájàtà. Torí lọ́dọ̀ wọn, wọ́n kó ìrẹ́ nìyẹn. Lọ́wọ́ tírà kan tí wọ́n ń pè ní al-Misri al-Yawm, tí wọ́n pè ní an-niqabu shari'atun yahudiyya. Al-Misri al-Yawm. Bí àwọn tó yá sí pé niqabu shari'a, torí pé níbẹ̀ yẹn wọ́n jẹ́ pé niqabu shari'atun yahudiyya. Ṣé orí kóbìnrin ó bojú yẹn o? Òfin àwọn Yehudi ni o. Ẹ̀sìn ni lọ́dọ̀ àwọn Yehudi. Obìnrin tí ò bá ti ṣe bẹ́ẹ̀ kìí ṣe Júù lọ́dọ̀ wọn. Kóbìnrin bojú sẹ́, ẹ̀sìn ni lọ́dọ̀ Yehudi. Òfin Júù ni, àwọn Júù ni wọ́n ní. Al-Misri al-Yawm yìí tó sọ fún wa yí pé an-niqabu shari'atun yahudiyya. Ìyá wa tó kọ́ ni Dr. Nasir, Ustadul Aqida wal Falsafa. Professor Kenny nínú àwọn àfáà bí Jami'atil Azhar tí wọ́n ń pè ní Dr. Nasir, Ustadul Aqida wal Falsafa al-Islamiyya. Àgbà àfáà ni wọ́n, professor ni wọ́n níbi ọ̀rọ̀ àkídà. Tó bí yàn bá fẹ́ kọ́ àkídà pé in tó ní kálùkù nígbàgbọ́ sí tó dì sọ́kàn, ó gbọ́dọ̀ kọ́ ti gbogbo àwọn tó kù náà ó sì mọ̀. Kìí ṣe pé tí Islam nìkan ni wọ́n gbáyé lórí. Wal falsafa, wọ́n sì tún ní professorship lórí philosophy al-Islamiyya tó jẹ́ ti Islam ní Jami'a al-Azhar. Àwọn ni wọ́n kọ́ tírà tá ń pè ní al-Misri al-Yawm, tó sì já sí pé ó wà nínú tírà nì pé an-niqabu shari'atun yahudiyya. Sórí niqabu ká bojú báyìí òfin àwọn Júù ni Musa bunu Maimun ló fi ń jẹ́ kó yé wa wípé idha kharajatil mar'atu min baytiha duna an-niqabi qad kharajati min al-yahudiyya. Èyíkéyìí obìnrin
tó bá jáde kó lé nínú yẹ̀wúdí o kò wá bojú ó sì jáde ó ti jáde kó nínú yẹ̀wúdí kìí ṣe yẹ̀wúdí mọ́. Ó rí pé níbẹ̀ yẹn a rí pọ̀nyẹ̀hùn wípé lọ́dọ̀ àwọn Júù kéèyàn borí ó wà ní òfin wọn, kéèyàn bojú ó wà ní òfin wọn. Kìí ṣe pé ìsìláàmù nìkan ló ní òfin à ń borí o. Gbogbo àwọn ẹ̀sìn tá ń rí yẹn náà tí ń jẹ́ àwọn àdìyánù lè Ibrahimiyya yẹn tí wọ́n lọ́mọ Nábì Ibrahim yẹn gbogbo wọn ni wọ́n ní òfin ìborí débi àwọn kìrìsìtẹ́nì tí wọ́n dé gbẹ̀yìn láàrin wọn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ibi tí mo wá fẹ́ wò lẹ́ẹ̀kan tọ́lọ́hun ò kádàrá kí n rí mo fẹ́ láǹfààní pé kájọ gbọ́bẹ̀ yẹn náà. Ṣòkọ́lọ́hun kó ṣàánú àwọn mùsùlùmí a ń láti ṣọ́ra o kìí ṣe ogbó ń tá bá rí láàmà fẹ́ mú ní kúkúkú káwà bẹ̀rẹ̀ sí ní ìjà lórí ẹ̀. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ṣòkọ́lọ́hun kó ṣíjú àánú wa. So ló fi já sí pé ní Islam ẹ̀sìn tó rẹwà ní o. Ẹ̀sìn tó rẹwà ní o. Ẹ̀sìn tó rẹwà ní o. Àwa la wá gbọ́dọ̀ ṣọ́ra wa. Kọ́lọ́hun kó ràn wá lọ́wọ́. Torí pé tá a bá lọ tọ́ àwọn èèyàn, tá a lọ bá wọn jà, tó bá lọ di ọ̀ràn, àwa ní kí ló dé tá a bá wọn jà, a ní nítorí pé wọ́n lo hijabu, àwa mùsùlùmí ló sì ní rárá o. Rárá o. Irú ẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ wa o. Mo fẹ́ láǹfààní kí n wá ìwé nì. Mo dẹ̀ ti kà dáadáa nínú Báíbùlù. Náà jẹ́ kí n tẹ̀síwájú máa padà wá. Ibi tí mo ṣàfẹ́ kà nínú ìwé Àìsáyà yẹn, in tó ń sọ ni pé khudhi roha gbé ọ lọ wàtáhà ní ìdẹ̀kíkọ̀ kó o sì ro iyẹ fún àkṣífì niqabaki kó o sì ká ìbòjú rẹ kúrò ṣàmìrì zẹ́ìlà kó o sì ká aṣọ kúrò lẹ́sẹ̀. Ó rí pé nìkọ́ọ̀bù ni wọ́n ń sọ mẹ́ni lọ́dọ̀ wọn. So mi ò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ni. Mo gbọ́dọ̀ rí. Mo gbọ́dọ̀ rí. Torí pé tí mi bá rí mi ò ní rí bẹ̀ yẹn ṣàlàyé dáadáa. Naam. Alhamdulillah. Naam. Mo fẹ́ láǹfààní kí n rí chapter yẹn kà àti fáàsì ohun torí mo mọ̀ yí pé mo kà dáadáa. Mo ṣáà mọ̀ pé inú ìwé Àìsáyà ló wà. Náà jẹ́ kí n máa tẹ̀síwájú máa padà wá tọ́lọ̀ bá ní kí n rí. Ìntáyà yẹn ṣáà ń sọ náà ni pé gbé ọlọ́ọ̀lọ́ta kó lọ́ta wátàhà ní dẹ̀kíkọ̀n kó o sì ro iyẹ fún àkìṣífí ní kọ̀ọ̀bákì ó yá ká ìbòjú rẹ kó ṣámírì dẹ́ìlà kó o sì ṣe kí ni kó o ká aṣọ kó lẹ́sẹ̀. Ó sì fẹ́ dùn mí díẹ̀
naam alhamdulillah. So ibi tí mo fẹ́ lò ní pé àwa mùsùlùmí ẹ jẹ́ ká gbìyànjú ká ṣọ́ra ká má lọ fa wàhálà ní wàhálà tí ò ní padà wá nítumọ̀ tó yẹ pé ńgbà tí wàhálà yẹn bá dé yóò wá di ọ̀ràn sáwọn tí wọ́n lọ fà lọ́rùn àwa ní nítorí kíni àní nítorí pé tọ́ àwọn kan wọ́n lo hijabu ní nígbà tí wọ́n wá lo hijabu yẹn ìyíhun ló wá mú tá fi wá lọ kọjú ìjà tí wọ́n rárá a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o. So jẹ́ kí n tẹ̀síwájú ká lè mọ̀ tí mo já fẹ́ lò ní pé ká mọ̀ pé kìí ṣe Islam àbí mùsùlùmí nìkan ló ní gbogbo àwọn ẹlẹ́sìn tó kù tarí yẹn náà àwọn náà ní lọ́dọ̀ tiwọn. Ó rí pé ní ìsìn mo jẹ́ kó yí ẹ pé tó o bá lọ ka ìwé kan tí wọ́n ń pè ní al-Misri al-Yawm an-niqabu shari'atun yahudiyya an-niqabu shari'atun yahudiyya tó jẹ́ ti Dr. Nasir Ustaz al-Aqida wal-Falsafa al-Islamiyya bi Jami'ati al-Azhar olùkọ́ ni wọ́n bẹ̀. Àfáàtà ń sọ yìí ń kọ́ àwọn ọmọ ní Azhari ni èyí tí wọ́n sì ń kọ́ ní al-Aqida wal-Falsafa al-Islamiyya. Naam. Ṣọ̀pọ̀ àwọn tá ń sọ yìí ní ìsìn à ń sọ̀rọ̀ májẹ̀mú láíláí làwọn tá fẹ́ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká wá sínú Báíbù tó wà lọ́dọ̀ wọn tó ń jẹ́ májẹ̀mú tuntun. Tá a bá lọ sínú 1 Corinthian ó yẹ kí n lè rí ìní. Tá a bá lọ sínú ìwé Corinthian tó jẹ́ Corinthian alákọ̀ọ́kọ́ bí èèyàn bá ó dà pé chapter 11 ní tí mi ò bá ní ṣe mistake tó bá jọ́dọ̀ àwọn adégúnwà ní ìsìn àwọn tọ́lọ́run gbéṣẹ́ wọn fúnnú Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Naam mo fẹ́ okay Corinthian ìwé Kóróníkà ni mo lọ ṣí Corinthian Book of Corinthian Corinthian kìíní. Naam jẹ́ kí n wò ó rà pé tí mi bá ní ṣe mistake bí i chapter 4 jẹ́ kí n wò 11 Corinthian rárá no in tí mo ṣàfẹ́ kàn bí nínú 1 Corinthian yìí. Naam èmi yìí ṣe ẹni tí Ọlọ́run kádàrá kó mọ Bíbélì bí tàwọn tọ́lọ́run bá pè níṣẹ́ wọn. Corinthian jẹ́ kí n wò láti bí. Naam masha Allah mo ti rí Corinthian 1 Corinthian chapter 11 tí èèyàn bá lọ bẹ̀rẹ̀ láti verse 4 yóò sọ fún wa pé olúkúlùkù ọkùnrin tí ń gbàdúrà tàbí tí ń sọ àsọtẹ́lẹ̀ tí ó bo orí rẹ̀ ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀ lọ́dọ̀ tiwọn. Bí ọkùnrin tó ń fẹ́ sin lọ́hun tó fẹ́ jọ́sìn tó wá lọ mórí tó bò bí obìnrin bó ṣe aláìbọ̀wọ̀ fún orí ni bó jẹ́ pé táwa náà bá wà ní hajj táwa wà nínú ihram á ṣe orí wálẹ̀ ìwọ̀n yẹ kó jẹ́ tuntun. Ó ní ṣùgbọ́n olúkúlùkù obìnrin tí ń gbàdúrà tàbí tí ń sọ tẹ́lẹ̀ ní àìbo orí rẹ̀ ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀ nítorí ọ̀kan náà ni pẹ̀lú ẹni tí ó fárí. Torí pé níjọ́ náà kéèyàn fárí àbùkù ní fóbìnrin. Torí pé láyé àtijọ́ tẹ́ ẹ bá rí tí wọ́n fárí obìnrin nínú kó já sí pé àjẹ́ ni ó kà ní kìí ṣègbà táyé bàjẹ́ tá a sọ kóbìnrin fárí dọ̀làjú yìí. Tó bá fọ́ orí obìnrin lánàá wọ́n mọ̀ pé ẹ̀sìn ayé kan ti ṣe ó ṣe jàǹbá kan aburú kan ṣẹlẹ̀ sí. Ìyẹn ni Bíbélì yẹn fi ń sọ wípé ṣùgbọ́n olúkúlùkù obìnrin tí ń gbàdúrà obìnrin tó ń gbàdúrà tàbí tí ń sọ tẹ́lẹ̀ tàbí tóun náà ń sọ àsọtẹ́lẹ̀ fáwọn èèyàn tí ò borí ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀ nítorí ọ̀kan ni pẹ̀lú ẹni tó fárí kò sí yàtọ̀ láàrin òun àtẹni tó fárí
torí pé Ọlọ́run kórìíra kóbìnrin fárí. Nínú ẹsẹ̀ kẹfà ó nítorí bí obìnrin kò bá borí, ẹ jẹ́ kí ó rẹ irun rẹ̀, ẹ jẹ́ kí ó ré irun rẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun ìtìjú ni fún obìnrin láti rẹ irun tàbí láti fárí rẹ̀, jẹ́ kí ó borí. Torí pé ńjọ́ náà bí èèyàn bá jẹ ohun, wọ́n mọ̀ pé nǹkan ṣe ni. Bóyá àárẹ̀ ló ṣe tí wọ́n fẹ́ lògùn sí, yóò sì jẹ́ àbùkù fún. Tàbí wọ́n mọ̀ pé ó pààyàn ni, àjẹ́ ló mú tàbí ó kà ní àbí nǹkan kan ló ṣe. Ní bí bá nítorí bí obìnrin kò bá borí rẹ̀, ẹ jẹ́ kí ó rẹ́ irun pẹ̀lú. Pé tóbìnrin ò bá borí, ẹ jẹ́ ó gún lọ fà, torí pé kò sí yàtọ̀ láàrin òun àtẹni tó fárí. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun ìtìjú ni fún obìnrin, tó bá yẹ pé àbùkù ni fóbìnrin láti rẹ́ irun tàbí láti fárí rẹ̀, jẹ́ kí ó borí. Léni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ní ṣọ́ọ̀ṣì ni wọ́n á lọ gérun tí wọ́n gbọ́ ọ̀rọ̀ iye. Torí pé lọ́dọ̀ Ọlọ́run àbùkù ni lánàá àti níjọ́ yẹn, kìí ṣe nǹkan tó dáa. Ó ní nítorí nítòótọ́ kò yẹ kí ọkùnrin kí ó máa borí rẹ̀, níwọ̀n bí òun ti jẹ́ àwòrán àti ògo Ọlọ́run, èyí ń lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n obìnrin ní í ṣe ògo ọkùnrin, nítorí ọkùnrin kò ti ara obìnrin wá, ṣùgbọ́n obìnrin ni ó ti ara ọkùnrin wá nípìnlẹ̀ ni wọ́n ń sọ o. Bẹ́ẹ̀ ni a kò dá ọkùnrin nítorí obìnrin, ṣùgbọ́n a dá obìnrin nítorí ọkùnrin. Nítorí èyí ni ó fi yẹ fún obìnrin láti ní àmì àṣẹ ní orí rẹ̀, ìyẹn ìbòrí. Nítorí àwọn áńgẹ́lì, máa gbọ́ o, nítorí àwọn áńgẹ́lì, ṣùgbọ́n ọkùnrin kò lè ṣe láìsí obìnrin, bẹ́ẹ̀ ni obìnrin kò lè ṣe láìsí ọkùnrin. Nítorí gẹ́gẹ́ bí obìnrin ti ti ara ọkùnrin wá, bẹ́ẹ̀ ni ọkùnrin ti pàṣẹ obìnrin wá pẹ̀lú. Ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run ni ohun gbogbo ti wá. Ẹ gbàárò láàrin ara yín tìkára yín, ẹ gbàárò láàrin ẹ̀yin tìkára yín. Ó á tọ́ kí obìnrin kí ó máa gbàdúrà sí Ọlọ́run láì borí. Ṣé nǹkan tó dáa ni? Kóbìnrin máa lóhun gbàdúrà, òun bọ́ lọ́hun sọ̀rọ̀, kó sì má borí rẹ̀. Ó tún wá ní àní ẹ̀dá tìkára rẹ̀ kò wá kọ́ yín pé bí ọkùnrin kan bá ní irun gúngùn, àbùkù ní fún lọ́dọ̀ tiwọn, tí irun ẹ̀ wá lọ dàbí tóbìnrin nínú òfin wọn lọ́dọ̀ wọn. Interfere ká lè mọ̀ yí pé ìhà tiwọn náà, òfin yẹn náà wà lọ́dọ̀ wọn bó ṣe wà lọ́dọ̀ wa. Tó bá padà sọ́dọ̀ tiwa, ó wá rí pé kelmatul hijab lọ́dọ̀ wọn nínú Tawrah, wọ́n pàrẹ́ ẹnu ìwé wọn ní 23 times. Hijab, hijab, hijab. Tí ó sì ní túmọ̀ tó yàtọ̀ síra wọn. Bí máa na as-satar, tó mọ̀ fi mọ̀ pé ìjáàbù gan lọ́dọ̀ wọn, ó ti wà màrúfù lọ́dọ̀ wọn. Ó yẹ ìgbà tí wọ́n sọ hijab, hijab, hijab nínú Tawrah, ó ń jẹ́ 23. Bí ma'na wahid, títúmọ̀ kan ò yàtọ̀ síra, tó ń jásí pé àsìtárù ni, èyí táwọn ó ṣá máa fi bóra, tí wọ́n máa fi borí nínú májẹ̀mú láíláí. Tó bá wá sínú Injil, kelmatul hijabu, ó ní ìgbà tí wọ́n pàrẹ́, ó jẹ́ 6. Tóhun náà sì jáde kúrò nínú ìtumọ̀ ìborí àti ìbora. Tá bá padà sínú Al-Qur'an, a rí pé nínú Al-Qur'an ẹ̀ẹ̀méje lọ́lọ́hun dárúkọ hijabu ńbẹ̀. Gbogbo méjèèje nì kò sí èyí tí Ọlọ́run lò fáṣọ ńbẹ̀. Ọ̀rọ̀ tí Mudirul Markaz sọ́njọ́ sínú táwọn èèyàn fẹ́ dá erúgbó ní kò sí tí ń jẹ́ hijab, kèyí ọ̀bá ní kán mọ̀ borí. Wọ́n ń yá lò fún hijabu ní nínú Al-Qur'an. Hijabu ò túmọ̀ sí aṣọ ni Mudirul Markaz ń sọ. Torí pé àríbi tí hijabu tó ok bayna rijal baynahum ìyà mọ́bọ̀ jẹ́ kí wá mú àyà yẹn wá. Naam, mọ́bọ̀ tí yíò ma fi mọ̀ yí pé àwọn ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ ká tó mọ́ takò, àyí ń fara balẹ̀ ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀.
àyí ń farabalẹ̀ ló máa ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú. Ó rí pé ẹyọ ọ̀kan tọ́lọ́wọ́n bá lòmẹ̀ tó bá wọ́n ọ̀ràn tọ́lọ́n ti lónìí, ó rí pé ń gbọ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀, ó ní baynahuma hijabun wa 'ala al-a'rafi rijalun ya'rifuna kullan bisimahum. Ìjáàbù tó ń sọ iní ìsìn, ìjáàbù tẹ́nìkan ò lè fojú rí lọ́lọ́run ń sọ ń bẹ̀, unseen, in tá lè fojú rí ní tọ́lọ́run gbà lérò mí pé baynahuma ó ń bẹ láàrin àwọn méjèèjì, ìyẹn ni pé láàrin àwọn ọmọ iná àtàwọn ọmọ àlìjẹ́nà hijabun, gàgá kan, a lè pé lógiri, àmọ́ lọ́dọ̀ Ọlọ́run gàgá kan. Wa 'ala al-a'rafi, ó sì ń bẹ ní àráàfù náà rijalun ya'rifuna kullan bisimahum, àwọn èèyàn lọ́kùn jẹ́ pé gbogbo wọn dára wọn mọ̀. Ìyẹn ni pé ó ń sọ̀rọ̀ àwọn ọmọ àlìjẹ́nà àtàwọn ọmọ iná pé láàrin àwọn méjèèjì o kìí ṣe àṣẹ aṣọ lọ́wọ́n ọba ń sọ mẹ́. So Ibn Kathir náà sì kò tú sáṣọ. Irú ẹ̀ náà ni àyà tí mo wà àráàfù ló wà àyà 46, tá bá lọ sínú Suratul Isra 45 yóò ní ja'alna baynaka, àwọn Ọlọ́run ṣe sáàárín rẹ̀, wa bayna alladhina la yu'minuna bil akhirah, àtàwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ kẹ́yìn, hijaba mastura, gàgá kan tó já sí pé ó ń dí wọn kò jẹ́ kí wọ́n rí wọ Ànábì. Ìyẹn ni pé kéèyàn lajúlẹ̀ báyìí kó má rí nǹkan, ìyẹn ni pé kò rí. Ìyíhun ló já sí pé ní àwọn kèfèrí wọ́n mọ̀ wo Ànábì bó ń sọ̀rọ̀, wọ́n sì ní rí. Tọ́lọ̀ ní tarahum yanzuruna ilayhi, ìwọ Ànábì ni wọ́n rí pé wọ́n ń wò ọ́, wa hum la yubsiruna, wọ́n rí ọ̀, torí pé kí ni ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirah hijaban mastura, gàgá kan ti dí wọn. Tọ́lọ̀ ní wa ja'alna min bayni aydihim saddan wa min khalfihim saddan, gàgá kan ti dí wọn níwájú, ó dí wọn lẹ́yìn, fa hum la yubsirun. Lọ́lọ́run fi ní wọ́n rí ọ̀, sawa'un alayhim a anzartahum am lam tunzirhum la yu'minun, ó kìlọ̀ fún wọn, irú wọn tán bá rí bẹ́ẹ̀ wọ́n ní gbàgbọ́, torí pé Ọlọ́run gan wulẹ̀ fẹ́ káwọn yẹn ya káfìrí ni. Tó bá wò ìyá wa Maryam, Suratu Maryam aya 17, ó ní fattakhadhat min dunihim hijaban, ó lọ wábì kan fara pamọ́ sí, ó yẹra fáwọn èèyàn, wọ́n rí mọ́. Ibi ó lọ fara pamọ́ sí yẹn, fa arsalna ilayha, ibẹ̀ yẹn láti wá rán màláíkà wá sí láti lọ pa àṣẹ sí lára. Ṣọ̀bí kìí ṣe yí pé ó dáṣọ bojú mẹ́. So in tí bàbá Abdul Markaz ń sọ nìyẹn. Ìyẹn túmọ̀ sí pé bí máa ń asáàtìr kó fi nǹkan kán má rí, ó lọ wábì kan bọ́ sí tí wọ́n mọ́ bẹ̀. Bẹ́ẹ̀ náà ni ta bá lọ wọ Al-Ahzab 53, ó ní ìsásàltùmúnà mata'an, tẹ́ bá fẹ́ bèèrè oúnjẹ fas'aluhunna min wara'i hijabin, ẹ máa dúó lẹ́yìn kọ́tìnì, ẹ máa béèrè, ẹyọ ọ̀kan tó súnmọ́ aṣọ mẹ́nu, ẹyọ ọ̀kan nu. Torí níjọ́ náà ṣé àwọn tí ẹ̀ rí kọ́tìnì aláṣọ fi ṣe kọ́tìnì ilé wọn? Ògiri a máa jẹ́ hijab. Báwọn yẹn náà bí wọ́n ṣe wà tí wọ́n wà ń bẹ̀ náà nùnú, kọ́lọ̀ kó dákun kó ṣàlékún dáadáa fún wa. Bọ́tá tí bàbá yìí bá ti sọ̀rọ̀, bóyá nítorí ìkórìíra àbí nítorí ìbínú tó ṣe lè jẹ́ àwọn, àbó ṣe lè jẹ́ Markaz, àbí nítorí kíni, Ọlọ́run ò tiẹ̀ kádàrá ká tiẹ̀ mọ̀ tó ń ṣàwọn èèyàn. Bẹ́ẹ̀ náà tí èèyàn bá lọ wo òwe Kọ́ríńtìn, èyàn ò rí irú ẹ̀ náà ń bẹ̀ wípé ahkumu fi anfusikum aliyaliku an tusalli ila Allahi wa hiya ghayru mugattat, ìyẹn ni mo ti kà lẹ́ẹ̀kan. Àwa mùsùlùmí, in tí mo fẹ́ lò ń bẹ̀ ní wípé Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, gbogbo ayé ló sì fẹ́ràn.
kìí ṣe pé mùsùlùmí nìkan ló ní ayé, àwọn tá a jọ ní ayé yìí pọ̀, kèfèrí àjọláyé ni, ẹlẹ́bọ àjọláyé ni, àwọn tí wọ́n ń ṣe dáadáa àjọláyé ni, àwọn tí wọ́n ń ṣe dáadáa àjọ ní ni. Léyìí tó túmọ̀ pé lọ́dọ̀ tiwọn náà, àwọn náà ló fi hijab lọ́dọ̀ wọn. Kí a máa ní ó lọ hijab, ṣé kò mọ̀ páṣọ àwa mùsùlùmí ni àbíbákan rárá, bí ìgbà tá àmọ́ ń tà ń ṣe ni o. Kí ìsìláàmù tó dé, wọ́n ti ń borí, kó tó dọ́dọ̀ àwọn Lárúbáwá, kó tó délẹ̀ Lárúbáwá, wọ́n ti ń borí, kódà wọ́n ń bojú. Ìsìláàmù dẹ̀ ló dé yìí ló wá fún wa ní tá ń pè ní freedom of all religion. A gbọ́dọ̀ fún ìgbàláàyè fún gbogbo ẹ̀sìn, ìtukú wa bá fẹ́ jẹ́ kó máa ṣe. Tòró ní lakumu dinukum waliyadin. Ẹ̀fì ẹkẹ́sìn yìí máa jẹ́ ti kí tiwa máa jẹ́ tiwa. Níbi ìsinmi yẹn kìí ṣe bí àmúra. Ìyẹn ni pé ẹ má retí kájọ máa ṣe, kẹ́yìn náà máa bá wa ṣe, kájọ máa lọ mọ́ṣáláṣí, kájọ máa lọ léèdì rárá. Ẹ máa ṣẹ̀sìn yín, káwa máa ṣe tiwa. Àmọ́ kájọ wá ṣe pọ̀. Kódà tí kèfèrí bá wá mọ́ṣáláṣí tó wá kí jímọ̀, lè lé. Lódiwọ̀n tí ò bá ti wọ aṣọ kó di gbogbo àwọn ogun àgbẹ̀, àwọn oríṣiríṣi kó di sára, lè lé. Kódà tá bá fẹ́ ṣe dáadáa fún alétọ̀, kó bọ́ sẹ́gbẹ́ kan bẹ̀ ní kó kí n tí ó kí. Ó wá kù sọ́dọ̀ Ọlọ́run bí ó ti bá nǹkan rẹ̀. Lẹ́pẹ́ yìí ńgbà kan bàbá kan bẹ, alàgbà àṣẹ̀lẹ́ ni, àgbàlagbà ni, kò sí lẹ́pẹ́ mọ́ yàgbé bàbá yẹn ti aláìsí, wọ́n gbé wá náà ni. Gbogbo ẹni tó bá wà lẹ́pẹ́ lè jẹ́rìí tó bá bàbá náà. Ṣẹ̀lẹ́ ni, wàlọ́hì, ó dẹ̀ máa ń bá wa kí jímọ̀ ní Ansarudeen lẹ́pẹ́ yìí. Ṣé kan wá lé pé mọ́ wà mọ́ṣáláṣí mọ́? Ṣẹ̀lẹ́ ni àgbà Ṣẹ̀lẹ́, olùṣọ́ àgbà ni. Tó bá dẹ̀ jọjọ́ jímọ̀, yóò wá jímọ̀, yóò fẹsẹ̀ rìn rìn wá, yóò sì wọṣọ ẹ̀yẹn náà wá, yóò wá bá kí jímọ̀, yóò sì lọ́ntì ẹ̀. Àwọn kèfèrí ń mọ mọ́ṣáláṣí wá bá Ànábì, tánàbí ó sì máa ka Kùránì, Ànábì ó sì forí kanlẹ̀ ń gbò bá dáyẹ̀ sùjúdù, táwọn ó sì máa wò ń tí wọ́n. Torí pọ́lọ̀ ti jẹ́ kó yé pé àwọn kan bẹ́nu wọn kò sí tó lè sọ wọn níbo tó kí wọ́n rí ẹ pànàbí Ọlọ́run. Tó bí yóò bá sì ti rí ọ, kódà bójú olùkọ́ lèyàn ò rí sólùkọ́ tó fẹ́ràn, bí bá ń sọ̀rọ̀ ó máa kórì rẹ̀. Nìkọ́ọ̀bù ń bẹ lásìkò jàìlí nílẹ̀ Lárúbáwá. Tá a bá lọ wo ní àfáwà An-Nabigatu Az-Zibyani, àárí mẹ́. Níjọ́ tó wọlé tó An-Nu'man ibn al-Munzir, ìyàwó Nu'man wà ń bẹ, Ìsìláàmù ò tí ìdọ́dọ̀ wọn jọ náà o, ẹlẹ́bọ pọ́nbélé ni wọ́n o. An-Nabigatu Az-Zibyani lára àwọn akọrin ilẹ̀ Lárúbáwá níjọ́ Ànábì ò tí ìdé sáàrin wọn. Ó wá wọlé lọ bẹ́ẹ̀ nìkan tí wọ́n ń pè ní An-Nu'man ibn al-Munzir, ìyàwó Nu'man yẹn ń bẹ ń bẹ. Nígbà tí ó wá wọlé, sákọ́tọ̀nà sí fùhá, aṣọ tí ìyàwó Nu'man fi bojú láṣọ yẹn ló bá jábọ́. Fàsátàrá tí wájí àhádé àdẹ́yà níyàwó An-Nu'man ibn al-Munzir ló bá mú ọwọ́ báyìí ló bá dà bojú. Lọ́wọ́n abọ́jú bọ̀pẹ̀. Kẹ́ẹ̀lẹ̀ mọ́jọ́ tí nǹkan yẹn ti ń bọ̀. Èyí tó jẹ́ nìkọ́ọ̀bù nì. Nábìgà lọ kí wọ́n lé, nígbàtí ó fi délé, nígbàtí ó wọlé, aṣọ jábọ́ lójú ìyàwó Nu'man ibn al-Munzir. Ó wá mú ọwọ́ báyìí, ó wá dà bojú báyìí. Ní tìtorí kí Ànábìgà má bẹ̀ẹ́ rí ojú ẹ̀. Kí wá ló wá padà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí olórin? Nábìgà wá padà wá fi ìṣẹ̀lẹ̀ yẹn kọrin. Ó ní sàkọ́tọ̀ nàṣífù wẹ́lẹ́mùtúrí ìsìnkàtùhù, sàkọ́tọ̀ nàṣífù wẹ́lẹ́mùtúrí ìsìnkàtùhù, fàtánà wẹ́lẹ́tìhù wọ́n takọ̀tínà bìlìyàdì. Wọ́n takọ̀tínà bìlìyàdì. Ó ní sàkọ́tọ̀ nàṣífù,
ìbòjú jábọ́ lára ìyàwó Nu'man ibn al-Munziri wẹ́lẹ́mú torí di istiqatahu àmọ́ kìí ṣe wípé ohun tàbóhun ló mọ̀ọ́mọ̀ jẹ́ kó jábọ́ kìí ṣe pé mọ̀ọ́mọ̀ ká ó jábọ́ ni fatana walatihu wal tafatina wattaqatina bil yadi fatana walatihu ó wá sáré mú borí nì wattaqatina bil yadi ó wá sáré mú ọwọ́ báyìí ó wá dàbójú báyìí lóbìnrin káfìrí níjọ́ tá nẹ́bí ò tí ì dé tálùkùránì ò tí ì bá wa sọ nǹkankan ojú bíbò tí ń bẹ lọ́dọ̀ àwọn káfìrí ká nẹ́bí tó dé àwọn tó fẹ́ máa ṣe lọ ń ṣe lọ àwọn tí ò ní ṣe wọ́n ṣe mọ́ ni ó ní bí makhdabin rọ́kìsìn ka annabananahu hanimu yakadu minalatọ́ fati àpèdù bẹ́ẹ̀ náà ni a ń tààrà lòun náà kúrin lára àwọn orin tí wọ́n ti kọ́lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ táwọn máa fi kọrin ó ní wákàṣá fati bàrùkọ́rùn ha fàṣìrọ́kọ̀ wájú ha ó ní wákàṣá fati bàrùkọ́rùn ha wákàṣá fati bàrùkọ́rùn ha ìbojú rẹ̀ ká fàṣìrọ́kọ̀ wájú ha ojú rẹ̀ tán mẹ́nàmẹ́nà yẹn ni pé ojú ẹ̀rẹ́ àwọn rí ó ní atakana leili subuhan musfara ó ló dà gẹ́gẹ́ bí aleilu subuhan tílẹ̀ rẹ̀ fẹ́ mọ́ tó wá kájú antara ló kọ́ wakashafati barukoha فأشرق وجهها حتى كأن الليل صبحا مصفرا كشفت برقها ìbojú rẹ̀ báyìí ó kákó ojú rẹ̀ wá káàtà bí ìgbà tó já sí pé كأن الليل صبحا bí ìgbà tí ilẹ̀ ṣú tí òru di àárọ̀ ni musfara tójú ẹ̀ ká báyìí antara tó kọ̀ mí ó ní wà olùkà ní suwatun yúdi nínà husnan àwázàná wọ̀yà tíknal baraka wọ́n lè fa àwọn obìnrin kan bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ tó já sí pé ìbànújẹ́ ló kún ara wọn wọ̀yà tíknal baraka wọ́n wá torí àwọn wá fa ìbòjú wọn wọ́n fa ẹwà lè fà àtàṣọ ara wọn so àwọn mùsùlùmí a ń láti máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa a ń láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbẹ́ bí mo ti mú náà ní wípé aṣọ gbogbo ayé lọ́lọ́run dá fún ìyóhun aṣọ tí ìbàjẹ́ ẹnìkan lọ́dọ̀ tí wọ́n á wà lọ máa wá fi àwọn nǹkan kan wọ̀n wá ní ìsìn torí pé in tí mò ń wá lẹ́ẹ̀kan tí mi ò rí yẹn máa fi àwọn nǹkan kan hàn wá kájọ wá wò ó ní ìsìn no ẹ jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ lo fídíò kan bẹ́ ń bí báyìí tó já sí pé àwọn kìrìsìtẹ́nì ni wọ́n èèyàn ò sì lè rí wọn kó o pè wọ́n ní kìrìsìtẹ́nì mò ń bọ̀ ṣe bí ló wà náà jẹun wo ń bí jẹun wo nú ilé wọ́n lóde náà ok ó dà pé ó wà nínú mo fẹ́ ká yọrí káwà náà jọ wò ní o tó sì já sí wípé ní náà ẹ wá wo àwọn eléyìí ṣẹ́ra wọn tàà ń wí Somalia ní o Holy Church ní Somalia ẹ wò
ẹ jẹ́ kí n dá padà sẹ́yìn káwájọ wò àwọn kan ni wọ́n ń jáde nínú ṣọ́ọ̀ṣì bá mi wo kíní yẹn bóyá ó clear dáadáa lójú kíní yẹn báyìí ńkọ́ ó clear dáadáa ẹ̀yà kó mbẹ̀ àwọn tẹ́ẹ̀rí wọ́n ń jáde nínú ṣọ́ọ̀ṣì ní Somalia ó stop ẹjá ò ṣó clear dáadáa mẹ́ àwọn táàrí ní sí Christian ni wọ́n ń jáde láti inú ṣọ́ọ̀ṣì ní Somalia ṣẹ̀rí báyìí ní ìjáàbù ní ń bẹ lórí wọn so yẹn túmọ̀ sí pé báwọn ilé yóò bá lò wọ́n ṣàìgbọ́rọ̀ ni ìkan nìyẹn jẹ́ tó wá fún wa láwọn ẹ̀mí gbogbo àwọn ẹ̀sìn kankan ni wọ́n ní ìjáàbù oríṣiríṣi tó bá wo bí ìnísìn wọ́n jẹ́ kó yẹ pé women's head covering by different religions ṣẹ́tírí ẹ wò women's head covering by different religion ṣó yọ mẹ́ now ẹ wá jájọ wò wọ́n wà máa gbé wá ẹlẹ́sìn kan lélẹ́yìí Amish ẹlẹ́sìn kan ní Amish ẹlẹ́sìn kan lélẹ́yìí Buddhist new Japanese òun ló tẹ̀lé ṣẹ́rí jáàbù lórí àti borí tẹbá wo eléyìí káwọ́dá noon wọ́n yẹ́ ṣe mùsùlùmí o bí abọ̀rìṣà ní mí o tẹbá wo eléyìí nísìn Catholic noon òun lélẹ̀ ṣó ti yọ ó ti yọ alhamdulillah tá bá dẹ̀ wo eléyìí ordinary Catholic lélẹ̀ ilé ordinary Catholic lélẹ̀ ṣó yọ mẹ́ tá bá wo ilé Druze ẹ̀ẹ́fẹ́ rí pé ó fẹ́ kí ní yíò ẹ̀ẹ́fẹ́ rí pé ó fẹ́ mọ́ sí yàtọ̀ ṣó yọ mẹ́ láàrin òun àti mùsùlùmí ẹlẹ́sìn kan náà ni wọ́n ilé ṣe mùsùlùmí obìnrin ni ilé Druze lórúkọ ẹ̀sìn wọn Druze tá bá tún wo ilé nísìn Eastern Orthodox noon ẹ wo bí yá iṣẹ́ borí bí mùsùlùmí ṣó yọ mẹ́ kìí ṣe mùsùlùmí o Orthodox noon tá bá wo ilé nísìn Eastern Orthodox ṣó yọ mẹ́ náà tá bá wo ilé nísìn Hindu ẹ wo bóyẹ borí pa abọ̀rìṣà ni o Hindu abọ̀rìṣà lẹ́ni tẹ́ ń wò yíó kò hàn báyìí ngọ́ ó ti hàn báyìí abọ̀rìṣà lélẹ̀ tẹbá wo eléyìí Jain noon wọ́n yí ṣe mùsùlùmí ṣó hàn ó hàn báyìí Jain noon ẹ̀sìn kan nìyẹn wọ́n yí ṣe mùsùlùmí ìkan eléyìí Mennonite ṣó hàn mẹ́ Mennonite ẹ̀sìn kan nìyẹn eléyìí nísìn Orthodox Jewish lẹ́wọ́ yìí ṣó yọ mẹ́ ó yọ mẹ́ tíyàn bá wo eléyìí Serbian rí ṣó yọ mẹ́ Serbian Serbian ní ṣó yọ mẹ́ náà ẹwọ ilé ìnísìn Sikh Baptist ẹwọ bóyẹ borí ṣó yọ mẹ́ ó yọ mẹ́ ìkan lélẹ̀ Taoist noon ìkan tún lélẹ̀ ìsìn Zoroastrians òun ló gbẹ̀yìn àwọn ilé ìnísìn èmi wà nú wọn tó jẹ́ pé abọ̀rìṣà abọ́gíbọ̀pẹ̀ wọ́n dẹ̀ ń borí tó bá tún wá kúrò ńbẹ̀ ó wà rí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́à tí wọ́n èyí tí ẹ ṣe mùsùlùmí rárá ẹ jẹ́ ń fẹ́lẹ́ ìhàn yìí ẹ wo àwọn Júù wá bá mi wo bóyó yọ
báyìí àwọn táwọn yìí ní ìsìn Júù ni wọ́n yìí ṣe mùsùlùmí Júù ni wọ́n yìí ṣe mùsùlùmí. Ìkan nìyẹn. Mo ń fẹ́ fi àwọn nǹkan yìí hàn wá ká lè rí ká lè mọ̀ yí pé àwa mùsùlùmí a ń láti ṣọ́ra púpọ̀ púpọ̀. Kódà ibi téèyàn ó tún wáwọn ẹgbẹ́ téèyàn bá rí fọ́tò ya mèrí eré ẹ̀ rí pé wọ́n ó yà pẹ̀lú hijab ni. Gbogbo àwọn eléyìí nísìn wọ́n èé ṣe mùsùlùmí, ẹlẹ́sìn kan làwọn náà. Ó hàn dáadáa mẹ́, ẹlẹ́sìn kan làwọn eléyìí. Ìyá Jésù lélẹ́yìí, mọ̀tájábà ni. So ká lè jọ rí dáadáa. Ó ní tí mo fẹ́ mú jáde ń bẹ̀. Àwọn eléyìí nísìn kìrìsìtẹ́nì ni wọ́n. Báyìí ó ti hàn báyìí kìrìsìtẹ́nì ni wọ́n, ṣáwa náà rí. Ká lè mọ̀ pé Islam ẹnìkan ń borí. Christian làwọn eléyìí o, ẹlẹ́yà Christian. Ṣó yọ mẹ́? Ẹlẹ́yà ni o, Kristẹni ni o. Báyìí ńkọ́? Ẹlẹ́yà Kristẹni ni, kìí ṣe Mùsùlùmí ẹni tẹ́ ń wò yìí, Kristẹni ni wọ́n. Ká lè mọ̀ yí pé àwa Mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ra, kìí ṣe gbogbo nǹkan tá a bá rí náà. So ẹ̀há kan lélẹ̀ ṣe ríran báyìí ńkọ́, báyìí ńkọ́. Gbogbo àwọn tá a fi ń hàn wáyìí wọ́n èé ṣe mùsùlùmí o. Ṣàn pé lọ́dọ̀ tí wá ní ìsìn àfikọ́lọ̀ kó ṣàánú fún wa, kó ràn wá lọ́wọ́, kó ṣe dáadáa fún wa. Ká má máa lọ tọwọ́ bọ àwọn nǹkan tí ò yẹ ká tọwọ́ bọ̀, torí pé ìsìláàmù yìí dá púpọ̀. Ẹ rí pé lẹ́ẹ̀kan mo wá kóòtì ọ̀rọ̀ kan ó sì wù mí kí n láǹfààní kí n rí àdíìsì yẹn mú wá nínú Bíbélì kí n fi parí ọ̀rọ̀ mi yìí. Sòtọ́lọ̀ ń bá kádàrá pé mo lè rí, bí n bá sì rí Ọlọ́run yóò bá wa ṣàlékún dáadáa. Sòkọ́lọ̀ ń kó ràn wá lọ́wọ́, kó ṣàlékún dáadáa fún wa. So Islam ẹ̀sìn tó dùn ni, ẹ̀sìn tó dùn ni, ẹ̀sìn tó dùn ni. Sòkọ́lọ̀ ń kó ṣíjú àánú wa. Ló fi ń já sí pé àwa Mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀, ká wo ẹ̀sìn dáadáa, ká wo beyond wípé ojú dáa fi ń wo nì. Ẹ rí pé gbogbo ń tàà ń ṣàlàyé yìí nísìn, kò sí ẹ̀sìn kan nínú àwọn ẹ̀sìn wọ̀nyẹn tí wọ́n ní ìjáàbù lọ́dọ̀ wọn. Àwọn tó bá ṣaláìgbọ́rọ̀ sí ni wọ́n ṣaláìgbọ́rọ̀ sí. Bí yẹn bá wá lọ bá wọn jà, táwọn náà bá wá kó délé ẹjọ́ tọ́rọ̀ yẹn bá dàrú tán, tọ́ wá ní àwọn làwọn ra nǹkan àwọn làwọn ní nǹkan àwọn. So kí wá la fẹ́ máa wí ń bẹ̀? Kí la máa wí? So yí ló jẹ́ sí pé ní agbọ́dọ̀ ṣe dẹ̀ẹ́dẹ̀ kí Ọlọ́run kó dákun kó ṣíjú àánú wò wá, kó sì ràn wá lọ́wọ́, kó má dà wá láàmú
Islam ẹ̀sìn àlàáfíà ni, kìí ṣẹ̀sìn tí máa yọ ẹnikẹ́ni lẹ́nu. Ẹ̀sìn tí máa yọ ẹnikẹ́ni lẹ́nu kọ́. Àwa là ń fi wàhálà sọ́rùn Islam táwọn èèyàn fi máa lérò pé Islam ní látara bágbọ́yé wa ti rí àti bó ti mọ. Kọ́lọ́n kó ṣàlékún dáadáa fún wa, kó ràn wá lọ́wọ́. So mo ṣì ń nírètí pé tọ́lọ́run bá kádàrá pé kí n tiẹ̀ rí ọ̀rọ̀ ìwé inú Àìsáyà yẹn, wàláhì inú mi ó dùn púpọ̀. So inú mi ó dùn púpọ̀, inú mi ó dùn púpọ̀. So àmọ́ Ọlọ́run ò kádàrá kí n rí. Ó sì ká mi lára. Bóyá Ọlọ́run sì lè ní kí n rí. Naam. So Ọlọ́run dákun mọ́ ṣeré ìdáṣì mọ́ fún wa. Bàbá wa Mudirul Markaz, àlékún àlàáfíà, àlékún ìdẹ̀ra, Olúwa Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. Ọlọ́run dákun mọ́ fi wọ́n dà wá láàmú, mọ́ sì fi wọ́n pa wá lẹ́kún lọ́lá agbára Ọlọ́run àti la ilaha illallah. Ibi tí mo ṣáàfẹ́ lò lẹ́ẹ̀kan yẹn, yóò sì dùn mọ́ mi sì mọ̀ bóyá a lè rí ẹni tó rí bá ń wojú kíní yẹn kó má yá sí pé wọ́n lè sẹ́ndì kankan sí mi ń bẹ̀. So Ọlọ́run bá mi wò ó, torí ó ṣe jẹ́ ká ráwọn tí wọ́n mọ Báíbù ń bẹ̀ tí wọ́n lè bá yàn sẹ́ndì ẹ̀. Bọ́ mo mọ̀ yí pé màá rí insha Allah. So màá rí. So fílẹ̀ Ọlọ́run kó ṣàánú. So kọ́lọ́run kó ṣàlékún dáadáa fún wa. So tọ́lọ́run bá ní kí n rí, mo fẹ́ fi parí kí n fi kásẹ̀ ẹni tí ń bẹ ńlẹ̀ yìí. Bẹ́ẹ̀ kí n fi kásẹ̀ ńlẹ̀. So Ọlọ́run dákun mọ́ ṣeré láṣẹ mọ́ fún wa. Torí pé bọ́lọ́run bá ti kádàrá pé ń rí. Bó bá sì kádàrá, bọ́ jẹ́ kí n sáré yẹ̀wò. Bóyá Ọlọ́run lè kádàrá kí n rí. So tọ́lọ́run bá ní kí n rí, káwa náà kájọ wò ó. Owó àtàhání daqiqan, ẹ̀dákẹ́ mọ́ bínú o, mo ti fẹ́ fara ẹ̀ tí ó. أكشفي نقابك شمر الثوب. Naam, Ọlọ́run dákun mọ́ ṣe rí láṣẹ mọ́ fún wa o, mọ́ sì ṣe lágbọ́mọ́ la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, wala hawla wala quwwata illa billah. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run kádàrá pé kẹ́ fẹ́ràn òdodo lára wa, tẹ́yin náà sì ń bá wa gbọ́, Ọlọ́run ò ní dá yín láàmú la ilaha illallah. Bàbá wa Mudirul Markaz, Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún wọn, kó bá wa gbé ọ̀rọ̀ wọn, kó bá gbọ́rọ̀ wọn sẹ́sọ̀, kó sì mọ́ dá wọn láàmú bí akil hayyil qayyum. Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò bàbá náà. Mo ti padà rí Isaiah 2:47. Isaiah 2:47. Jẹ́ kí n check ẹ̀ náà. Okay. Jẹ́ kí n ṣe báyìí. Naam, alhamdulillah rabbil alamin. Mo padà rí o. Nínú Bíbélì tí mo fẹ́ kóòtì lẹ́ẹ̀kan tó sá fún mi, Isaiah 47. Isaiah 47 verse 2. Alhamdulillah. Ẹ̀yin náà jẹ́ àjọ gbọ́. Gbé ọ lọ sí orí ìyẹ̀fun. Ìyẹn náà ni khudhir raha. So, gbé ọ lọ sí orí ìyẹ̀fun, sí ìbòjú rẹ̀,
ìyẹn ni pé akshifi niqabaki, ṣí nìkọ́ọ̀bù ẹ, ká ẹsẹ̀, ká aṣọ ẹsẹ̀. Ìyẹn ni wípé ká aṣọ ẹsẹ̀ rẹ̀, shamiri zail, in tí mò ń wá látẹ̀kan nìyẹn, ká aṣọ itan la odó wọn nì kọjá, kéèyàn fi mọ̀ wípé kàbírá, kéèyàn lè fi mọ̀ wípé wọ́n ti ń lo niqab àti gbogbo àwọn irú ń tà ń sọ yìí. Ibi tí mo ṣáà lọ ní pé àwa mùsùlùmí, ẹ dákun, ẹ jẹ́ a ṣọ́ra, ká má lọ máa báwọn èèyàn jà lórí ìjà tí ò sí, tí ó wà lọ di ọ̀ràn mọ́ wa lọ́wọ́. Olúwa Ọlọ́run dákun ṣíjú àánú wa, kó ṣe dáadáa fún wa, kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀. La ilaha illallah. Ìsìláàmù ẹ̀sìn tó dáa ni o, kò ní ẹnìkan lára o. Aṣọ gbogbo ayé lọ́lọ́run dáa fún. Ìsìláàmù ò ní aṣọ kan táwọn sọ pé aṣọ yìí ìsìláàmù ló ní, ẹlòmí ò lè lò. Ìsìláàmù ò ní o. Pé aṣọ kan ní ìsìláàmù ló ní, torí àwọn aṣọ yẹn náà àwọn èèyàn ti ń lò ó láwọn ibìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí mùsùlùmí wọṣọ, kódà ńgbà tí wọ́n bi Ibn Uthaymin léèrè pé kí ni súnnà aṣọ, olóhùn náà ní kó wọṣọ bí wọ́n ti ń wọṣọ lù yín. Jẹ́ kí n sáré gbé fàtíwá yẹn jáde, jẹ́ n sáré gbé fàtíwá yẹn jáde. Wọṣọ bọ́n ṣe ń wọṣọ lù yín. Naam. No, ní tí mo ṣàfẹ́ lò pé wọ́n jẹ́ kó yé wa yí pé aṣọ, wọ́n bèèrè pé kí ni súnnà aṣọ. Ibn Uthaymin fún wọn lésì wípé súnnà aṣọ náà ni pé wọṣọ bí wọ́n ti wọṣọ lù rẹ̀, má wọṣọ lọ́nà tí ó yàtọ̀ tí ó wà máa dá wa gbajúmọ̀ lọ́tọ̀. So kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa. Olúwa Ọlọ́run dákun má ṣe léyìí láṣemọ̀ fún wa, Ọlọ́run dákun má ṣe láṣemọ̀ fún wa, ṣàlékún dáadáa fún kó wá wá o, Ọlọ́run dákun má ní wá lára o. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run dákun má dojú dẹni kankan wá Islam, Ọlọ́run dákun má yẹ̀yẹ́ wa ń bẹ̀, má jẹ́ ká wa náà yẹ̀yẹ́. Ọlọ́run ṣàánú fún wa, kó ràn wá lọ́wọ́, kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀, torí pé àsìkò ti lọ. Ọlọ́run dákun má ṣe lè láṣẹ mọ́. Ẹ ṣé jàre, ẹ ṣé, jazakumullahu khair. Àfáà mi Àyìnlá Gafar, chapter 47, verse 2, mo ti rí. Ẹ ṣé gan. Ọlọ́run ní jọ̀ọ́ bàjẹ́. Ká lọ mọ̀ pé Ìsìláàmù dá o, àmọ́ ká lọ máa fa wàhálà torí pé nìkan lò borùn, àbẹ́nìkan jùlọ jàlábíà. Ẹ wo gbogbo aṣọ lè nìkan pè lábáyà. Kódà àwọn tí wọ́n jẹ́ kèfèrí pàápàá ní ìsìn wọ́n fẹ́ lójú mùsùlùmí lọ. Ṣùgbọ́n bá dọ́dọ̀ láwàní ń bẹ lọ́dọ̀ wọn, nìkọ́ọ̀bù ń bẹ lọ́dọ̀ wọn, ibẹ̀ làwa náà ti lọ táàpù ẹ̀. Ọ̀dọ̀ Yẹ̀húdí ni wọ́n ti gbérò nú nìkọ́ọ̀bù wá bá wa sínú Islam. Lẹ́ pé o lè rí àyà fún Al-Qur'an. Ọlọ́run dákun má ṣe láwìí mọ́ fún wa o, má ṣe lágbọmọ o, ṣàánú fún wa kó ṣe dáadáa fún wa. Wọ́n á fàsìkò yìí ṣàdúà gbẹ̀yìn ọmọ ìyá wa Ògúnlákin Jẹ̀mí Kamil, Ọlọ́run ní jọ̀ọ́ bàjẹ́. Àfọwọ́ Abdulgani Abdulmajid, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. A sì ń fàsìkò yìí rọ̀ yín, gbogbo ẹ̀yin tọ́lọ́run bá kẹ́, ẹ bá wa ran ètò wa yìí lọ́wọ́. Ọlọ́run dákun yóò bá wa ràn yín lọ́wọ́ lọ́lá agbára Ọlọ́run. Ismail ọlá ọ̀sányìn péjú bá mi ṣe dáadáa fẹ́yìn náà, lọ́lá la ilaha illallah. Àfíìsì Àyìnlá, Ọlọ́run dákun bá mi ṣàánú yín. Bashiru Adébísí, Ọlọ́run ní jọ̀ọ́ bàjẹ́. Rísàláwò Mufak, Ọlọ́run ní gbà dáadáa yín. Taofik ní gbà lọ́wọ́ yín. Taofik Alaba Awesu, Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín lọ́lá agbára Ọlọ́run àtijọ́ kan ṣe Ọlọ́run. Kárí gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ń bẹ, Ọlọ́run bá wa ṣàánú wọn, mọ́ ṣe ní ìláṣẹ mọ́ fún wa. Laqad ja'akum li ilafikum bá Markaz, عليكم أمك دعوة شيفون. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ولا حول ولا قوة إلا عبد اللطيف محمد. Ọlọ́mbà àgbàdúrà tí yínà gbogbo wọn tá dákọ̀ àtàwọn tá láǹfààní dárúkọ, ọlọ́mbà àgbàdúrà yín ó máa kú ó máa tá béèrè. La ilaha illallah. Allahumma inna nas'aluka mujibati rahmatik wa asayma maghfiratik wa salamata min kulli ithmin wal ghanimata min kulli bir. La tada'a lana dhanban illa ghafarta wa la hamman illa farajta wa la dinan illa qadayta wa la hajata min hawaijina wal akhirati illa qadaytaha ya arhamar rahimin. wa la hawla wa la quwwata illa billah.
subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run dákun mọ́ ṣe lè láṣì mọ́ fẹ́ nìkan kan wá. Sílẹ̀.